أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نعم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أوفوا بالعقود. أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم. إن الله يحكم ما يريد. يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا. وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. àgbẹ̀ tafsiri wa nígbà tí a parí Suratul Baqara àbí tá a parí Al-Imran a máa wò pé nìsáwù ló yẹ ká mú ṣùgbọ́n nìsáwù àti ń kà nínú Ramadan. nípa bẹ́ẹ̀ àgbẹ̀ láti Suratul Ma'idah lè tẹ̀tánnáwá al-fa'ida káǹfààní yẹn fi lè máa jẹ́rìn rán nìsá nínú Ramadan àti dé àyà 19 bẹ́ẹ̀ à ń wò pẹ̀lú àánú Ọlọ́run ọba subhanahu kátó lè máa tẹ̀síwájú ń bẹ̀ nínú Ramadan kọ́lọ́n kọ́ kádàrá ìṣẹ́kùn wa lórí ìtẹ̀lé tọ́lọ́. ṣùgbọ́n báyìí Suratul Ma'idah òun ni a máa bá lọ báyìí. ọlá tí ń bẹ fún Al-Ma'idah súrà yìí àti àkókò tó sọ̀kalẹ̀. Al-Imam Tirmidhi ọgbẹgbẹ wa látọ̀dọ̀ Abdullahi ibn Amr radiyallahu ta'ala anhuma ó ní súrà tó sọ̀kalẹ̀ kẹ́yìn òun náà ní Suratul Ma'idah àti wal-Fath ìyẹn Suratul Fath òun náà ní inna fatahna laka fathan mubinan. ọlọ́run sọ̀kalẹ̀ sẹ́yìn. lẹ́yìn ìgbà yẹn ni Imam Tirmidhi rahimahullah ó ní sẹ́rí hadithi tó dáa ní ṣùgbọ́n gọ̀ríbù ni ẹnìkan ló gbà wá. wọ́n tún gbẹ̀gbà wá mi látọ̀dọ̀ Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma wọ́n ní súra tó sọ̀kalẹ̀ kẹ́yìn súratu tọ́sọ̀kalẹ̀ kẹ́yìn tí wọ́n sọ̀kalẹ̀ kẹ́yìn òun náà ní idha jaa nasrullahi wal fath. Al-Imam Hakim nínú Mustadrak rẹ̀ òun náà gbàgbà wá ti Tirmidhi àwọn ní hadithi yìí gbádùn lórí shartu shaykhayn ìyẹn Imam Bukhari àti Muslim májẹ̀mú wọn ló wà lórí ẹ̀sùn mọ́kò sí nínú tírà àwọn méjèèjì. lẹ́yìn náà ni Imam Hakim tí kò gbà wá mi látọ̀dọ̀ Jubayr ibn Nufayr ó ní mo ṣe hajj
mo wá wọlé tọ̀ Àìṣà. Àìṣà wa ni mo gbẹ̀rẹ̀ jù báyọ̀. sọ ọmọ sọ́ọ̀tù mọ́ ìdáká. mo ní bẹ́ẹ̀ ni. فما وجدتم فيها من حلال فاستحلوه ó ní sórí súrà tó sọ fún ọmọ kéèyàn òun ní súrà tó sọ kalẹ̀ kẹ́yìn ìwọ̀n tí ẹ bá nú ẹ̀ nínú halal fastahiluhu ẹ pè é lẹ́sọ̀ jálẹ̀ ẹ gbà pẹ́sọ̀ ni. فحرموه أمر حرم يحرم حرم فحرموه fún tẹ́bá bá ń bẹ̀ tó sọ pé èèwọ̀ ni ẹ gbà pé wọ̀ ni o tọ́lọ́hún ni súrà tó sọ kalẹ̀ kẹ́yìn káwá ní hadith sọ yìí wà láṣọ́ọ̀tì ṣèkẹ́ ṣùgbọ́n àwọn àfa méjèèjì ọ̀fáyọ́ nù ṣẹ́ra àwọn méjèèjì yẹn. ìmọ̀ àwọn amọ̀ tó gbé gbàmí látọ̀dọ̀ Abdurrahman bin Mahdi látọ̀dọ̀ Ba'uya bin Salih ọ̀sàlẹ̀ tí wọ́n ní wọ́n wá béèrè àni khuluqi Rasulillahi sallallahu alayhi wa sallam فقالت القرآن نصوها بعين ساليري رضي الله تعالى عنها يواول النبي صلى الله عليه وسلم من بين القرآن نواري tó wà ní Al-Qur'ani pé ẹ̀tọ́ ni wọn tá nẹbi máa ń ṣe tó wà ní Al-Qur'ani pé wọ ni wọn tá sọlá máa ń jìnà sí nìyẹn. súrà náà lọ́wọ́ lọ báyìí ọlọ́run ní ya ayyuhal ladhina amanu awfu bil uqud. أيها الذين آمنوا أوفوا بالعقود. اللهم بني أيوني بقول دودو. ابن أبي حاتم هنا ركن كلابا عبد الله بن مسعود رضي الله تعالى عنه أواني اشهد إلي فمنين ككدما بسابا tí máa dúnrín mọ́ tí máa tẹra mọ́ ọlọ́run sábìlẹ́fún náà sódì wá sọ ni pé tọ́bí ti gbọ́ níjọ́ kẹsíjọ́ kan tọ́lọ́wọ́n bá sọ pé yá ayyuhal ladhina amanu tọ́ba gbọ́gbó lóhùn yẹn fari àhásà mùákà tẹ́sí ẹ̀bẹ̀lẹ̀ jẹ́. nítorí pé rírì kan lọ́lọ́run fẹ́ pàṣẹ rẹ̀ tọ́ba ti di ya ayyuhal ladhina amanu rírì kan lọ́lọ́run fẹ́ pàṣẹ rẹ̀ àyẹ̀bẹ̀ kan láburú kan lọ́lọ́run fẹ́ kọ̀ nípa ẹ̀ torí bẹ́ẹ̀ tètè tẹ́tí bẹ́ẹ̀ lẹ̀ jẹ́ látọ̀dọ̀ Kaisámọ̀ ó ní kullu shay'in fil Qur'ani gbogbo ohun tó wà náà Qur'ani tọ́lọ̀ máa sọ pé ya ayyuhal ladhina amanu tẹ́ bá lọ wọnú at-Tawrah ìyẹn má jẹ̀mú láéláé ń tẹ́ bá ń bẹ̀ ní pé yá ayyuhal masakin ẹ̀yin tálákà. ọmọ ìpínlẹ̀ àwọn bàbá náà lọ́wọ́ á nì sí ọ̀dọ̀ wípé yá ayyuhal ladhina amanu ẹ̀yin onígbàgbọ́ òdodo. ẹ má lọ́wọ́ ní at-Tawrah ìyẹn má jẹ̀mú láéláé ń tẹ́ bá ń bẹ̀ ní pé yá ayyuhal masakin. ẹ wá rí kórí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu bó ti sọ wípé tọ́ba ti di tọ́lọ́ sọ pé yá ayyuhal ladhina amanu tẹ́tí bẹ́ẹ̀ lẹ̀ jẹ́ torí rere kan lọ́wọ́ fẹ́ pàṣẹ tẹ́tí ẹ sílẹ̀ láburú kan lọ́wọ́ fẹ́ kọ̀ nípa ẹ ọlọ́run wá sí ń pàṣẹ rere ọlọ́run ní awfu bil uqud. ọlọ́run bá ní ẹgbẹ́ àlùkáwà ni afáwọn Abdullahi bin Abbas àti Mujahid àtẹ̀ndí ẹsẹ̀ kan ó ní al-uqud náà ní al-uqud àlùkáwà ni ẹ pé Ibn Jarir ó ní ẹnu kò lórí pé bẹ́ẹ̀ ni pé al-uqud àlùkáwà ihun tí wọ́n máa ń sàlùkáwà ní lórí ẹ̀ minal hilfi wa ghayrihi kó tó di pé Islam dé. ìdílé kan lè sọ pé òun máa lò fẹ́ àtìlẹ́yìn pẹ̀lẹ́ nìkan àlùkáwà níyẹn náà ni ó tún jẹ́ nígbà tí Islam dé tìbá aláma ti rán wa lẹ́yìn lórí dáadáa ní kò gbọ́dọ̀ yíbò nígbà tí Islam dé bẹ́lẹ̀ ìṣeré nìyẹn
al-uhudu wọ́n ní túmọ̀ rẹ̀ nìyẹn. Ali ibn Abi Talha látọ̀dọ̀ Abdullahi ibn Abbas wọ́n ní ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́ ní ya ayyuhal ladhina amanu awfu bil uqud wọ́n ní túmọ̀ rẹ̀ ní al-uhud. Al-uhud uhudu náà ni àwọn àlùkáwàní wọ́n ní túmọ̀ rẹ̀ ní ma ahallallahu wa ma harram. ewu tọ́lọ́run ṣe lẹ́tọ̀ ẹgbà pẹ́tọ̀ ní títí ayérayé. ewu tọ́lọ́run bá ṣe léwọ̀ ẹgbà pé wọ́n ní uhudu nìyẹn ń da básábà nìyẹn. àti pé wọ́n mọ́ fàrọ́dọ̀ wọ́n mọ́ hadda fil Qur'an kulluhu gbogbo ohun tọ́lọ́run ṣe lọ́rùn ẹ̀yẹn àti ohun tọ́lọ́run pè láàlà nínú Al-Qur'an yẹn kágbà wọ́lá tẹ́gídìrú ayé tẹ́gídàrú wọ́lá tẹ́ǹkùfú ẹ má dalẹ̀ ẹ bẹ́ẹ̀ dalẹ̀ rárá o kálùkáwà ní ẹ má jẹ́ alùkáwà ní kálálẹ́ ọlọ́run má jẹ́ àlàálì káramu rẹ̀ má jẹ́ àrọ́ọ̀mù ìdalẹ̀ ní jàmbá ní ẹ má ṣe bẹ́ẹ̀. lẹ́yìn ìgbà yẹn fún mọ̀ ṣáàdàdà fi dálíkà ọlọ́run wá tún mú ọ̀rọ̀ yẹn kankan nínú àyà míì ọlọ́run ní walladhina yanquduna ahda Allahi min ba'di mithaqihi wa yaqta'una ma amara Allahu bihi an yusal ọlọ́run padà parí èyí fún àwọn ènìyàn sùúrù dárì máa jẹ́ tiwọn. ike àwọn ẹni tí wọ́n ń tú àlùkáwà ní ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run kò jẹ́tọ́ fún wọn èèwọ̀ ọlọ́run ọ̀gbá léèwọ̀ ويقطعون ما أمر الله به ìhun tó lọ ń wá pàṣẹ rẹ̀ wọ́n ń jà àwọn ọlọ́run pàṣẹ rẹ̀ pé kán so pọ̀ àwọn ń gé ọlọ́run ní sẹ́ra yẹn sùúrù dáàrú máa jẹ́ tiwọn ilé ebú. àfọwọ́ àtọ̀hát wọ́n lọ́rọ̀ ọlọ́run tó lọ ní ọ́fù bílò òkú di wọ́n ní túmọ̀ rẹ̀ ní pé ìhun tó lọ́wọ́ bá ṣe lẹ́tọ̀ ẹgbà pẹ́tọ̀ ni ìhun tó lọ́wọ́ bá ṣe léèwọ̀ ẹgbà pé wọ́n ní ìhun tó lọ́wọ́ bá gbà nínú al-mithaq alukawa ní ipe alamani aqarra bil imani bin nabiyyi wal kitabi àníyókù àwọn ẹni tí wọ́n ti láwọn onígbàgbọ́ sànẹ́bì àwọn náà ti máa gba Al-Qur'ani gbọ́ pé kán sàmúsẹ alukawa ní pẹ̀lú tọ́lọ́wọ́n bá gbà lọ́dọ̀ wọn nínú ọ̀rẹ́ yẹn nínú halal àti haram wọ́n ní sùnmọ́ awfu bil uqudi nìyẹn. lẹ́yìn ìgbà yẹn ọlọ́run wá tó wá fẹ́ sàlàyé ma yahillu wa ma yahrumu min al-hayawanat kí ló ṣẹ̀tọ́ kí ló jẹ́ ìwọ̀ nínú àwọn ẹran ọlọ́run wá ní uhillat lakum bahimatul an'am. uhillat lakum bahimatul an'am illa ma yutla alaykum ghayra muhillis الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد. الله بني وصلة فوي بهيمة الأنعام ركومي بهيمة الأنعام مالو وصلة فوي بهيمة الأنعام غنم أقول báfa wa hasan ṣe tún ní adúgbò táadá àtẹ̀ntì ẹ̀ṣẹ̀ kan náà àwọn àfọ nígbà òsìr Ibn Jarir wọ́n ní bọ́lá òsìrí nìyẹn lọ́dọ̀ àwọn alárúbáwá wọ́n ní Ibn Umar Ibn Abbas àtẹ̀ntì ẹ̀ṣẹ̀ kan wọ́n ní ọ̀sẹ̀ tọ̀ pẹ̀lú áyà yìí ala ibahatil janini idha wujida maytan fi batni ummihi idha dhubihat ó ti dẹ̀tọ́ ọlẹ tí ń bẹ nù ya rẹ bá a bá ti dú ya ọlẹ inú ẹ ti dẹ̀tọ́ tọkàn rẹ bá kọ ni o lè jẹ wọn láyà yìí ni wọn fi sẹrí pé bahimatul an'ami ó tún wá ń bẹ hadith nínú sunan ti Abu Dawud àti Tirmidhi àti Ibn Majah látọ̀dọ̀ Abi Sa'id al-Khudri wọn là sọ pé òjíṣẹ́ Ọlọ́run nẹnharu nẹkọta wọn ní zọwọ ìbàkọrọta àwa máa ń gúnra fún mi táwọn fún mi ní wọ́n yé para fún mi o bọ́ọ̀lù ló ti àdàrà fún mi gbálẹ̀ ọ̀rọ̀ ni ó ṣòro
sọlọ pé wọn dára fún mi gbalẹ̀ yóò fẹ́ yí díẹ̀ o bí wàá kó kúnlẹ̀ jẹ́jẹ́ fúnra rẹ̀. ràkúnmí ó ní ó ń bi òjíṣẹ́ ọlọ́run lẹ́yìn pé òjíṣẹ́ ọlọ́run à máa ń gún ràkúnmí gúngún ni wọ́n ń gún ràkúnmí níbi apapa òsì lóru nígbà wọ́n ti so àwọn yòókù tí òfin ní ìjà àbí wọ́n ti sọ ọrùn rẹ̀ náà lágùn níbi apapa òsì ẹ̀rí bẹ́ẹ̀ yóò tún wá tún fún ara rẹ̀ ní ọ̀wá kúnlẹ̀ wọ́n á sẹ̀ wá sáyàn yókùn. wọ́n dẹ̀ bá ìbàkọ̀rọ̀ dà àti máa ń dúbò màálù tàbí ká dúbò ṣáà ìsùn òjíǹsù ni ntọ́ yàtọ̀ sí màálù bí àgùntàn àgbò gbogbo mẹ̀nsóró nkankan ó lè kó sínú. Tàbá wa dúró ẹ̀ bí bá fi ní ha janínú máa wà níkùn ẹ̀ òun ní ọlẹ̀ ànulẹ̀kí amúnà kúlù hù àwa ṣe béèrè àtẹ̀sìtú lọ́rọ̀ oúnjẹ ẹbí wọn bá ṣe wí mo lè ṣe wà ní wọn ò fi ní jẹ àwọn àfi lọ jòkó ẹran má jòkó ẹran ṣé ká sọ ọ́nù ni àdíká jẹ́ òṣìṣẹ́ ọlọ́run àkùlùhù ìṣe tó ẹjọ́ lẹ̀ tí ń bẹ́ nú ẹrẹ́dẹ́ tí pa yẹn ọmọ kékeré tẹ bá nú ẹ̀jẹ̀ papọ̀ níbẹ̀ tí pa ya tọ́ba wù yí bẹ́ẹ̀ fàyín nà zakatu mi hí lórí bẹ́ẹ̀ ti dúnbò ẹ̀yẹn ti dúnbò bẹ́ẹ̀ ti dúnbò tiẹ̀ yẹn ìdúnbò ya rẹ̀ tẹ́ dúnbò náà ń tiẹ̀ náà. wọ́n ní wọ́n mú tẹ́lẹ̀ mi sọ pé hadith yẹn ó dé daraja hasanu dáadáa. Abu Dawud lásọ̀rọ̀ Jabir bin Abdullah ọlọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ jíjẹ́ ọlọ́run tó tún padà lámọ́lẹ̀ ìyẹn yẹn fi zakatul janin zakatu ummi. bẹ́ẹ̀ bá ti pààyẹ ẹran tó lọ́mọ nù ẹ ti pọ́ ọmọ ẹran nìyẹn jíjẹ ni ẹ jẹ́. ọlọ́run wá sọ pé uhillat lakum bahimatul an'am. uhillat lakum bahimatul an'am illa ma yutla alaykum ghayra muhallis الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد. aláwọn ẹran wọ̀nyí wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún yín ràkúnmí ni màálù ni àgbò ni mẹ̀nsóró ni kódé ewúrẹ́ ni àtàwọn míì táwọn náà ń pè lẹ́ẹ̀kọ́ míì ọ̀sájà mẹ́ o àtẹlẹ́dẹ̀. ọlọ́run pé illa ma yutla alaykum àfẹ́yí tá a ké fún yín pẹ̀ gbọ́dọ̀ jẹ́ Ali ibn Abi Talha látọ̀dọ̀ Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma. ó ní èyí tá a ké fún yín pẹ̀ gbọ́dọ̀ jẹ́ olùkú ẹran ẹlẹ́nu ọ̀sán pé mi ẹ̀ bá má kò mí jẹ́ àbọ̀dá ní bàbá lọ sọ́nà ẹgbẹ́ bíbá ike ọ̀dọ́ òkú ó sì ń lọ jẹjẹ kú jẹ. ọlọ́run fẹ́ràn ẹ̀ wá pọ̀ kò ní kí ẹ̀ ṣe rẹ̀ bálabàlá kó ṣe rẹ̀ jákujáku. kí ẹ̀ mọ̀ ọ̀dọ́ fẹ́ràn àti fún adéwò bíi àjẹmọ́. wọ́n ní bí òkú ẹran àtẹ̀jàsúgbè àtẹnẹlẹ́dẹ̀ kọ̀tàdà ní ìtumọ̀ rẹ̀ ló kú ẹran àti mọ́lámú kárùsùmùlọ́ọ̀hì àléèdì gbogbo ń dábàá dákọ̀ náà wọ́n bá bí kí ló ní ẹ̀ka lómi sọ́sà ti tẹ̀rẹ̀ jíjẹ mi ò lè jẹun lásán kọ́ wá jẹun lásán kí òfin rẹ̀ jùjẹ kú jẹ lọ. sóyà ń bẹ tọ́tẹ̀ ṣiṣẹ́ lára jẹrẹ lọ àbí àǹfààní wo ni ń bẹ lára ẹrẹ tẹ̀ ń jẹ yẹn ẹ̀sọ́ ẹ̀yin jẹrẹ ẹnu ẹrẹ àtẹjà ìwọ lọ́la àǹfààní ju mẹ́fẹ́ jà ní àǹfààní wo láwọn àbí ẹrẹ tẹ̀ ń jẹ àbí gbádùn. ẹ̀rí wọn ni mo tó kílíà jù ṣùgbọ́n lọ́wọ́ lálámọ̀tà ife òun ta gbàlérò pẹ̀lú illa ma yutla alaykum gbogbo àwọn ẹrẹ tọ́tọ́ ìyá sílẹ̀ tọ́ fún yín ràkúnmí ni màálù ni àgbò ni mẹ̀nsóró ni ewúrẹ́ ni illa ma yutla alaykum àfẹ̀yí tá a kà fún yín pé gbọ́dọ̀ débẹ̀ òun ni ọ̀rọ̀ ọlọ́run tá a padà kan tọ́lọ́run pé hurrimat alaykum al-mayta ọlọ́run ṣe léèwọ̀ fún yín pé òkú ẹran gbọ́dọ̀ jẹ́ ó di mẹ́ni ọ̀dàmú
ẹ̀jẹ̀ àsúgbè táwọn yẹn ń pè ní panudé ẹ kò gbọdọ̀ jẹ ó di méjì. bẹ́ẹ̀ náà lẹ́rìn ẹlẹ́dẹ̀ ẹlòmíì ọlọ́pọ́n tó tọ̀ọ̀tọ̀ ó ti fẹ́ hẹrẹ ilé mọ̀ ó di mẹ́rin àmélòó ni ó di mẹ́ta wọ́n láhùnmọ̀lẹ̀ kìí òkú ẹ̀rẹ́ làkọ́kọ́ ẹ̀jẹ̀ àsúgbè sọ́ngbè táwọn kan fi ń ṣe panudé lẹ́yìn náà ni láhùnmọ̀lẹ̀ kìí ẹ̀rẹ́ ẹlẹ́dẹ̀ ọ̀yà ẹlẹ́ẹ̀kẹrin. Adẹ́rẹ́ tí wọ́n dágbálẹ̀ ṣùgbọ́n kì í sọ ọlọ́run ni wọ́n pa á fún eléyìí àwọn máa ń dó lórí ẹran kérésì dọ́là tí wọ́n lè ti fi sun kérésì ẹnìkan ọ̀sọ́ fóúnjẹ kiri yóò èsè ẹ̀tọ́ ṣùgbọ́n ó fi sun kérésì ọ̀rọ̀ kẹ́mi ẹ̀ ọ̀rọ̀ kejì tọ́lá tún dákọ̀ lórúkọ Jésù àníjẹ́. wọ́n mọ òhìnlá li ghayri Allah ẹ̀rẹ̀ tí wọ́n pa li ghayri Allah ibi èyí sọ ọlọ́run lọ pa á fún. ọ̀dọ̀ àfa àdùnmọ̀fẹ́ ní jẹ́ lọ́wọ́ ẹ̀fọ́ àfa lọ́rùn tún ní bẹ́ẹ̀ àbá àdúgbò rẹ̀ àwọn eléégún àdúgbò yìí àbáwọn olóró àdúgbò yìí àbáwọn ẹlẹ́bọ tí wọ́n ń bọlẹ̀ tó ń bòkè ládùúgbò yìí àbáwọn èyí tí wọ́n ń bodò lọ́dọ̀ yìí lókè lọ́wọ́ pé èmi kó dèmí kẹ̀kẹ́ mo lọ bá wọn dùn ó fi lè jẹ́ tọ́ náà ní ẹ̀tọ́ bó wà má uhilla li ghayri Allahi bi lófin ìgbà wípé wọn tó pa fún nìyẹn wọn rántí ìgbà tá a fi wà ní ẹ̀yìn ìkùlé ń bíbá yìí dáhùn fún sọ láyé àtijọ́ wọn ké sáwọn bàbá wa nìkan yẹ wá pa tọ́ ẹ̀ kúkú ní jẹ́ tá a bá fà lọ́rùn tú wọn ní o sì yà lọ bẹ́ẹ̀ ń tó tọ́ subhanallah ọlọ́run kọ́ bá ní forí jẹ́ àwọn tó ti lọ́nu wọn àwọn tó kàn ọlọ́run jẹ́ wọn tún bá kí wọ́n bá lè ṣerú nǹkan bẹ́ẹ̀ mọ́. ẹlẹ́ẹ̀karùn-ún èyí tó fún lókun lọ́rùn ọ̀fun lókun lọ́rùn pa ọmọ yẹn pé ìtẹ́ ńlọ dẹ́dẹ́ fi ń pẹ́ náà yẹn ò mú o ọ̀tẹ̀ náà bí ọ̀tẹ̀ olókun tẹ́ máa ń ṣe èmi ò gbókò mọ́ bí mo ti lè ṣàlàyé rẹ̀ ẹ́ bẹ́ẹ̀ ni ilẹ̀ ń pè ẹ wàá fi fún lọ́rùn àdẹ́bìtì ẹ fi okùn tí ó fi fún pa láìlà lọ́ọ̀kọ̀tọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún ni. ẹ̀rẹ́lẹ́kẹfà wálé mọ̀ òkú dágùn ẹ wá rí ìdí yẹn lù ń pọ̀ pápá ẹ̀yin tẹ́ ń dẹ̀gbẹ́ gbogbo ara nílẹ̀ máa ń dẹ́wò fún ọ ó di bàrà láìlà ìmọ̀ òkú dà. bákan náà ẹlẹ́ẹ̀keje nìyẹn mùtàrà díyà ẹ̀rẹ́ tó jábọ́ lórí òkè ẹ̀dẹ́sì mo sì rí bọ́ọ̀lẹ̀ láti bẹ̀ níbi ọ̀gá ìkú ni a gbọ́dọ̀ jẹ́ ẹlẹ́ẹ̀ke lónìí ìkejì àbí ẹlẹ́ẹ̀kẹjọ èyí tó ti kọ́ kẹra wọn pa subhanallah. ẹ wá bá wo nǹkan tó ń dùn yẹn lẹ́nu àwọn yẹn lè fi lọ fẹ̀rẹ̀ kẹra wọn báyìí wọ́n fi kẹrin mi lórí WhatsApp mi wọ́n sì fi gbára wọn báyìí ẹ̀jẹ̀ dẹ̀ sì bẹ̀rẹ̀ sí tú ẹ̀rìn yẹn sì fi lè yẹn ẹ̀ gbórí ẹ̀fọ́ ni ẹ̀ wò sùkà nínú wa dùn kí ẹ̀rìn kan ti wíìnì láìlà bí ọ̀kan náà wà fáwọn pé àlẹ́káyìlá àwọn fi hìwálì. ميزان أرجعه كم أهلك الله من هذين من أمم ẹ̀kọ́sùn àti pẹ́rẹ́gì àti oníṣẹ́ẹ̀dì ọlọ́run ti pa àwọn èèyàn rún nítorí àwọn ọ̀wà ìmàdósọ̀fù ẹ̀rí pé ìjọ ànẹ́bí ló ànẹ́bí ọlọ́run ọba ló tó alayhi salatu wassalam àwọn ọjọ́ ẹ̀ nínú nǹkan tí wọ́n papọ̀ mọ́ àìníta òhìdù wọn tí wọ́n sin láwọn ọ̀wà ọ̀daràn wọn kó ìjọba wọn á tún máa fẹ́rẹ́ kẹ́ra wọn. La ilaha illallah. Àwọn mi wá kẹ́sì ń sọ wípé àwọn ó ṣe fáínà nílé yàkọ̀lá ìpè fáínà máa lọ sí àwọn ẹran ní sùkà àbá àwọn sì ti torí ẹ̀fọ́ àwọn ọjọ́ kan
ẹni tó bá kẹra wọn pa èèyàn gbọ́dọ̀ jẹ́ wà má. tó wà má akala sábùrùn ẹlẹ́ẹ̀kẹ́ lónìí ẹ sẹ́lẹ̀ kẹjọ ni mayita ogún ẹrẹ alákọ̀ọ́kọ́ ẹ̀jẹ̀ àzúgbè ó di méjì láàmú lè kìnsìrì ńkọ́ ó di mẹ́ta ọmọ òhìnlá lẹ́gbẹ̀rẹ́ ńlá ìdè èyí tí wọ́n pa tí wọ́n pa nítorí ọlọ́run ọba ó di mélòó ó di mẹ́rin mọ̀nìkánikọ̀ èyí tó fún lọ́rùn pa ó di mélòó ó di márùn wọ́n mọ̀ òkúta èyí wọ́n lù ń pọ̀ pápá ó di mẹ́fà alimutara tìyàtù èyí tó jábọ́ látòrí òkè ó di méje wọ́n nà sí hátù ó di mẹ́jọ èyí tó kẹra wọn pa wà má. àbí yìí tó bá jáde pẹ̀lẹ́ àbíjà ló bù ú jẹ òun lọ jẹ́ àbí tẹ bá dúnbú lókùn. ó yẹ kó lè sọ pé kájà rẹ lọ bọ gbé ẹran wá ó lè dúnbú rẹ. wọ́n á sì pa kò sílẹ̀ ìfúngbà bá ti kí ni o tó bá ti fi sin láì kó tó di bọ́ọ̀lù ọ̀dẹ̀dẹ̀. ṣùgbọ́n èyí tí ẹran kọ́ àbíjà bá ti kí ni o tó bá jẹ ẹ̀yà kí ni wọ́n lọ jẹ́ fún àbẹ́kùn ó gbọ́dọ̀ jẹ́ o àfẹrẹsẹ bá dúlógún ní zakatun shar'iyya ìdúnbù tó bá ṣẹlẹ̀ àwọn. ó di mélòó bẹ́ẹ̀ ọ̀yà èyí tí wọ́n tún wá pa sójú bọ ẹlòmíì owó wúwo báyìí wọ́n rẹ́ ti gbàdá wà ń kéékèèké lọ́gbà àsáró oríta wíwò ní àtẹwà ìwà àdàlú. wọ́n lẹ́nìkan ṣe bẹ́ẹ̀ wọ́n ò tiẹ̀ máa kówó sídìí rẹ̀ mọ́ bíi tìjẹ́ ló báyìí. bàbá lásìkò kọ́bọ̀ pupa wọ́n ní kí wọ́n lò wọ́n lásìkò kọ́bọ̀ pupa. ìkẹtẹ̀lẹ̀ fẹ́ẹ̀ sí ọ̀gá ńlá àwọn àfa àwọn àmọ́ wọ́n ní àwọn rí àwọn ti mọ̀ gbà tí ń gbé bọ̀ àwọn sì ń sọ báyìí bẹ́ẹ̀ ní gbélẹ̀ kárí ó gbélé báyìí gan àwọn kan yọra lọ kó gbogbo rẹ yà lọ fọṣẹ fọ. ẹ̀rí ẹ̀rín tó bá jẹ́ pé wọ́n dún bẹ́ aláàánúsù bíi sójú bọ èèyàn gbọ́dọ̀ jẹ́ o. bákan náà ẹ̀ ti gbọ́dọ̀ fi ọkọ ẹ̀ gbọ́dọ̀ fi pínra o. ẹ gbọ́dọ̀ fọkàn pinra o. tó wọ́n lílé yìí ni wọ́n tọ́lọ́ ọba àlekè ọlá ń ṣàlàyé fún wa pé gbogbo àwọn ẹran ẹ̀yà haramu ni. lọ́lọ́ sọ pé uhillat lakum bahimatul an'am. uhillat lakum bahimatul an'am illa ma yutla alaykum. àwọn ẹran bíi màálù ràkúnmí àgùntẹ̀tàwé àbágbò ni àbẹ́wúrẹ́ ni. àtìlẹ́tọ̀ fún yín kẹ́ ẹ jẹ́ àfàwọn yìí dáa kà fún wa pa àgbẹ̀rọ̀ jẹ yẹn ghayra muhill. ṣùgbọ́n bákan náà ẹ lẹ́tọ̀ọ́ láti dẹdẹ o nígbà tẹ́ bá gbé ihram ẹ gbọ́dọ̀ dẹdẹ o. wọ́n ní apá kan wọ́n tẹ̀ sọ pé wọ́n tá a gbà lérò pẹ̀lú al-an'am òun ní bíi ràkúnmí àbí màálù àbágbò àtẹ̀rẹ̀ inú gbó kan àtàwọn kẹ́tẹ́kẹ́tẹ́ gbó. ìpè wọ́n wá ṣe àdáyẹsẹ̀ minal wahshi as-sayd nínú àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ gbó yẹn. a gbọ́dọ̀ dẹdẹ ilé kẹ́tẹ́kẹ́tẹ́ gbó gan náà nígbà tá a bá gbé ihram fún yẹn lè jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ gbó kẹ́tẹ́kẹ́tẹ́ ilé là gbọ́dọ̀ jẹ ẹgbẹ́ wa ń sọ sálàǹsì sí kíni o kò sì ṣe é léwọ̀ ní kíni o ní àwọn Khaybar gẹ́gẹ́ bó ṣe jáde pé wọ́n nẹ̀ sáka ṣíṣẹ̀tọ̀ nikahul mut'a ní àwọn Khaybar wa àwọn Awtas wa àwọn al-Fath. náà bẹ́ẹ̀ ní wọ́n fi máa ń gbìyànjú kòkòrò yìí pé ká ṣe kí ni o ká fẹ́yàwó. lọ́dọ̀ wáyé kó ṣẹ̀tọ́ kí yẹn tẹ̀rẹ̀ lọ́dà ni àwọn ọba ṣe bẹ́ẹ̀.
ní àfa Usman bùn Maz'un táwọn bá ṣe bẹ́ẹ̀ jèrè torí àwọn kúndùn ìjọsìn kẹfẹ táwọn bá lè tẹra àwọn ọlọ́dà náà wọn bá ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n nítorí ẹ̀ la fi rí gbà kẹta ń sọ̀sọ́ láńyé ọ̀dà fáwọn mùsùlùmí kí wọ́n sì gbádùn lára àwọn obìnrin nígbà tí ò sí àwọn pẹ̀lú wọn sì lọ sókun ara ìnira fẹ́ wá láàrin ọjọ́ díẹ̀ náà wọ́n ṣe sáwọn sọ̀sọ́ láńsọ tó di dàrámù títí ọjọ́ ìbílẹ̀ àlùkìyà wọn rẹ̀ ọmọ ẹgbẹ́ sinẹ́gbọ̀fẹ́ táwọn sí àǹbákì ni orí burú ni o ó ti wà rí ṣùgbọ́n káánà kí ni o káánà mọ̀ ń sùn fún ó ti di ohun tó ti pàdájọ́ yẹn rẹ pẹ̀lú àwọn àhàdíìsì tó pọ̀ tó sì gbádùn rẹpẹtẹ. só nípa bẹ́ẹ̀ lọ́dún yẹn náà kẹ́tẹ́kẹ́tẹ́ gbó ìyẹn sẹ̀tọ̀ ṣùgbọ́n kẹ́tẹ́kẹ́tẹ́ lé èèwọ̀ ni o èèwọ̀ ni kẹ́tẹ́kẹ́tẹ́ lé. wọ́n ní ayáyé tí wọ́n dá àgbà lérò ní pé àwọn ẹran yẹn àti wọ́n lẹ̀ tọkùnrin nínú gbogbo òṣèṣì àfihàn wọn èyí tá a sàdá yẹn ṣe rẹ̀ lókun. ẹni pé tẹ bá wá gbé ihram ẹ gbọ́dọ̀ dẹdẹ kẹ́tẹ́kẹ́tẹ́ gbógun tóun náà ṣe kí ni o tó lẹ́tọ̀ yẹn ẹ gbọ́dọ̀ dẹdẹ rẹ o torí inna Allaha yahkumu ma yurid. àtúbàdá yẹn ṣe tíyẹn bá mú yẹn gbogbo àwọn kẹta ní a má dédé yẹn ìyẹn lè débẹ̀ nítorí ìnira kò sì ní í jásí pé ìyẹn kẹ ti kọjá làsọ́dọ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala ìkìlọ Ọlọ́run ó sì wọ́n jẹ náà òkú ẹran ìyẹn lè padà jẹ o tíyẹn kẹ fi kẹ́mi ró nígbà wáyé fẹ́mi fẹ́ bọ́ òkú ẹran ló sì wà lẹ̀ àbọ̀ ọba rẹ̀ lóńdó ọtọrọ owó tó fi kó ń bẹ ọ̀rọ̀ náà tó fi kó ọ̀pọ̀ jẹ wọn máa ń jẹ ń bẹ ẹ̀yin náà mọ wọn máa ń jẹ lóńdó àbí. ṣùgbọ́n o wọ́n tọ̀rú rọ́tú tó kọ́ darú fi kọ́ darí ha. kiri bá jẹ máa wí kọ́ ìdá yẹn á ju ilé yàrá ìtìlá kan ní hákàdá. ìgbà tọ̀rú rọ́tú tó bí ìfúnmáṣúrọ̀. èèyàn tó bá jẹ́ nira ó sì ṣe lẹ́tọ̀ọ́ òun tó jẹ́ haram fàyè para ni ló gbé oní débẹ̀ ẹgbẹ́ bá lọ́dọ̀ pé famani turra ghayra baghin wala 'adin fa inna Allaha ghafurur rahim. ayé mi tún yẹn wala isma alayna tó wà nínú ayé mi. fàyè para ló níyẹn tí yẹn fi dé díẹ̀ kì í sì kọjá àlàsọ́ lọ́hùn àbí ohun tí màá ṣe ọlọ́run máa forí jiyàn. àwọn àgbẹ̀ wọ́n dọ̀rú rọ́tú tuqaddaru bi qadariha. ìwọ̀n tí nira wá gbé yẹn sí yẹn á dẹ̀ sì máa ṣe níwọ̀n. ìwọ́n á sì pé àwọn òfin wọ́n kú sí ni mo lè jòkó ẹran bí kọ́ńtíṣàn mi ṣe rí. ọba mú àpò dọ̀hán wọ́n fi gbé. àbódìdí ike ọ̀dà lọ́wọ́ á gbé tó lè tó bẹ́yẹn. ìwọ̀n ọba tí yóò fi kẹ́mi ró lásán lèyìn ó ti gíní lèyìn ọ̀rá mú. torí bẹ́ẹ̀ inna Allaha yahkum ma yurid. ọlọ́run ọba yín máa ń ṣèdájọ́ ohun tó bá fẹ́ ni. wọ́n bá wù á pàṣẹ rẹ̀. wọ́n bá wù á kọ̀ nípa ẹ̀. ṣiṣẹ́ ọlọ́run ọba subhanahu nìyẹn. nínú ẹ̀ náà ló ti ṣe ilé ọ̀fẹ́ àkó gbọ́dọ̀ dẹ́dẹ́. kọ́dọ̀ yẹn gbọ́dọ̀ tọ́ka ìdẹ́dẹ́ ìpẹ́rẹ́ nígbà tí yẹn bá gbé ìṣòro. àyà mi ìlà tún fẹ́ mú. òun náà ni al-amru bi ihtirami al-hurmi wash-shahri al-haram. ntọ́ bá jẹ́ ìwọ̀ kíyẹn bá bàrà rẹ̀ oṣù ìwọ̀ gan kíyẹn tún bá bàrà rẹ̀ ẹ má jáde rẹ̀ kó sún ìwọ̀ kẹlẹ́ àtúwà yìí o Dhul-Hijja àti lòkè àti Dhul-Qa'da lẹ́yìn eléyìí náà Muharram ní oṣù àbẹ̀wò náà mẹ́tẹ̀ẹ̀ta tó tẹ̀lé àwọn àgbọ̀dọ̀ ṣàbòsí ní àwọn abíyí tí ó kọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀lé àwọn náà pé ìní ìjùmọ̀ àyè òun ni akhiru ìjùmọ̀ fi hadhihi sana lọ́dún ni ó ìjùmọ̀ tó kẹ́yìn náà èyí tó dájú ni pé kò lè sí mi mọ́ káàbà tó fi rí ìjùmọ̀ àmì báyìí yóò bọ̀ sí 1439 ẹ̀rí
àyà táwọn afẹ́ mú yìí fẹ́ pàṣẹ pé ká sàkọ́lé ohun tó bá dé wọ̀ káwa náà pàtàkì ẹ̀ pé wọ̀ ni ká má fojú rí náà rẹ̀. bákan náà oṣù ìwọ̀ yìí náà ká ti kí ni o ká gbà pé oṣù ìwọ̀ ni. ọlọ́run ní ayyuhal ladhina amanu la tuhillu sha'a'irallah. يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا وإذا أنتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. الله ní ẹ̀yin onígbàgbọ́ òdodo la tuhillu sha'a'irallah. àwọn nǹkan tó jẹ́ ìwọ ọlọ́run ẹ má sọ ọ́ tọ̀. sha'iratu òun náà ní àmì ìjọsìn fọlọ́run ìjámu rẹ̀ ní sha'airu. afaw Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma wọ́n ní túmọ̀ manasikul hajj ìyẹn ni pé nǹkan tó jẹ́ wọ̀ nínú ibi iṣẹ́ hajj yẹn má sọ ọ́ dẹ̀ tán. afaw Mujahid wọ́n ní sọ̀fà àti mọ́rúwà ní àti hadiyu àti alibodonu òun náà ní ràkúnmí. wọ́n ní ẹni wà nù sha'airillahi nínú àwọn àmì ìjọsìn fọlọ́run. wọ́n ní sha'airullahi ìdúntúmọ̀ mọ̀hárìmù fún àwọn ìwọ rẹ̀. ajá pípẹ́ túmọ̀ áyà náà ní wípé àwọn ohun tó jẹ́ ìwọ ọlọ́run ẹ má sọ ọ́ tẹ̀tọ́ o nígbà tó ọlọ́run bá fi pè é léwọ̀. àwa rí i pé ìtumọ̀ eléyìí ó wọlé pẹ̀lú ohun tó tẹ̀lé tọ́lọ́n sọ wípé wala shahrul haram. wípé kódà oṣù àbẹ̀wọ̀ ìwọ náà ní kọ́ jẹ́ kágbà kóṣù àbẹ̀wọ̀ náà ní ìhun tọ́lọ́n ọba kọ́ pé ká má dé díẹ̀ nínú oṣù àbẹ̀wọ̀ ká má dé díẹ̀ bíi ká pinlẹ̀ ẹ̀jà níbẹ̀ kì í ṣe pé jà tá ń bá lọ tó wá kásìkò yẹn sínú. gbogbo èyí tẹ́ bá rí tọ́ba jáde tó oṣù àbẹ̀wọ̀ àwọn ẹni ìsájú àwọn sọ̀hábà jà ń bẹ́ẹ̀. ìjà wọnú ẹ̀ ni wọn ò pinlẹ̀ ẹ̀jà níbẹ̀. ibi oṣù àbẹ̀wọ̀ ká gbà pé ọ pàtàkì ìmúdọ́lọ́wọ́ bá kọ̀ ká má dé díẹ̀ níbẹ̀ ká má dé díẹ̀ níbẹ̀ nínú ẹ̀ ní ìpìlẹ̀ ìjà nínú ẹ̀. àti wípé tá a bá fi haramu tẹ́lẹ̀ ká bá wá wà nínú oṣù àbẹ̀wọ̀ yìí àfẹ́ ká tó jìnà sí haramu gidigidi. gbogbo ohun tí ń jẹ́ wọ̀ ká pàṣẹ yẹn pàṣẹ tún ti wà nínú oṣù àbẹ̀wọ̀. àti tẹ́lẹ̀ o kò sí yẹ ká máa ṣe o ṣùgbọ́n ní oṣù yìí ọyọ kó tún jẹ́ kí ni ashaddu haraman kí nǹkan yẹn tó wá kó ti pààrọ̀ àmú yẹn kódà á jìnà sí yẹn yẹn. àdáwò dẹ́ rí tó lásìkò yìí náà lè máa gbọ́ wọ́n pààyàn wọ́n gé yẹn ní nǹkan wọ́n ti kí ní nǹkan gbogbo wẹ́rẹ́wẹ́rẹ́ láti máa gbọ́. wọ́n ní bọ́lá wọn bá ti sọ nínú àyà mi tọ́ni yas'alunaka 'ani shahril harami qitalin fihi. يسألونك عن الشهر الحرام قتال فيه كبير كل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله
والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر وأولئك هبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون. قل وما بير النبي ليري عن الشهر الحرام نقص كتال فيه يعني في أن كتال فيه ọ̀rọ̀ ìmọ̀ òfin bonjari ní tiwa wọ́n máa béèrè ani shahri al-harami nípa oṣù ìwọ̀ ó tún dá padà sí an qitalin fihi wọ́n tún máa wá béèrè ànábì léèrè nípa kéèyàn jà nínú oṣù yẹn ọlọ́run nílẹ̀ ànábì máa dáhùn pé qitalun fihi kabir ìjà nínú ẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni o. ẹ̀yà máa kà lọ díẹ̀ díẹ̀. ìdánipadà kó lójú ọ̀nà ọlọ́run ọba àti ìsàìnígbàgbọ́ sọ́lọ́run ọba ọ̀yà. àdékèyàn sì lé àwọn èèyàn padà tí wọ́n fi ní délé ọlọ́run ọba bèèwọ̀ láti lọ sí ìjọsìn. àbáwọn tó dẹ̀ sì wà níbẹ̀ ká lé wọn bóde ẹ̀ṣẹ̀ yẹn tún tóbi pọ̀ nígbà wọn fẹ́ máa sọ pé ìbá nẹ́bí lọ já nùgbà wọn ní bẹ́ẹ̀ ni ìdánipadà kó lójú ọ̀nà ọlọ́run ọba ìsàìnígbàgbọ́ sọ́lọ́run ìláwọ̀ yẹn jáde kó nu mọ́sálásí ọlọ́run ọba ẹ̀ṣẹ̀ yẹn tún tóbi ju ìpìlẹ̀ ìdáná oṣù haram lọ. ọ̀yà. ayé nígbàgbọ́ kọ́dà àwọn ní fìdínà ńlá nìyẹn ó tóbi ju pípa gẹ lọ. ọ̀yà. يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا. wọ́n wá ní ẹ̀wọ̀n ní gbò wọ́n ká máa bá yín jà kí wọ́n á fi da yín padà fún inú ẹ̀sìn yín. ọ̀yà. ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر. ẹni tó bá wá rẹ́ àríwẹ̀ yìí nínú ẹ̀sìn rẹ̀ ó ń ṣe Islam tẹ́lẹ̀ ọba lóhùn ò ṣe mọ́ ọba kú lórí bẹ́ẹ̀ ní kékeré. àwọn yẹn wọ́n pàdánù iṣẹ́ wọn bàjẹ́ láyé ń bí báyìí àti níjọ́ ìpínlẹ̀ àlùkìyámà. ẹni náà sì ni wọ́n. wọ́n máa wá gbé bẹ̀ lọ gbére. so nípa bẹ́ẹ̀ mo fi èyí pé ìtumọ̀ ayà yẹn ti ń súnmọ́ wa báyìí. ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run sọ pé ya ayyuhal ladhina amanu la tuhillu sha'irallah. ya ayyuhal ladhina amanu la tuhillu sha'irallah. ìtumọ̀ yẹn ti súnmọ́ wa wípé ẹ̀yin onígbàgbọ́ òdodo àwọn ìwọ ọlọ́run ọba ẹ̀ má sọ ọ́ dẹ̀tọ̀. wala shahral haram oṣù èèwọ̀ ní Dhul Hijjah àti Dhul-Qa'dah tá a lò àti Muharram tí ń bọ̀ àti Rajab oṣù èèwọ̀ ẹjẹ́ pàtàkì ẹ̀ ohun tó jẹ́ èèwọ̀ ká gbà pé èèwọ̀ ni ká má ṣe é nígbà kẹ́kẹ́ tó bá dìgbà yẹn ká tẹ̀ wá jìnnà sí yẹn. wala shahral haram àtúnṣe ìwọ̀ náà. ẹ̀rí ọlọ́lọ́wọ́ ọba àdìgẹ́ láwa sọ inú suratu Tawbah ọlọ́run ní inna iddata shuhuri inda Allahi isna ashara shahran fi kitabillahi ọlọ́run dájú ń ka oṣù lọ́dọ̀ ọlọ́run ọba oṣù 12
láti ọ̀dọ̀ Ọlọ́run bá ti dá gbogbo sẹ́mẹ̀ àti ilẹ̀ Ọlọ́run wá lọ́wọ́ nínú ẹ̀ arba'atu hurum àwọn mẹ́rin àwọn oṣù mẹ́rin tó yẹ pé oṣù àbẹ̀wọ̀ ni wọ́n. òun làlàyé ọ̀rọ̀ ọ̀dánù sọ̀sọ́lá ń sọ náà Sahih Bukhari Imam Bukhari gbé hadith yẹn jáde látọ̀dọ̀ Abi Bakirata wọ́n lè jíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam ó sọ níbi hajj ìdágbére wọ́n ní inna az-zamana. wọ́n ní dájú ìgbà ó ti yípo ó ti jí gẹ́gẹ́ bí ìṣesí ẹ̀ tó wà tẹ́lẹ̀ láti gbà tọ́lọ́run ti dá gbogbo sẹ́mẹ̀ àtìlẹ̀. òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó ní sẹ́ rí ọdún kan oṣù méjìlá lọ́wọ́ àánú rẹ̀ wọ́n bá ti sáà kó oṣù méjìlá kí sí January o ìṣe February o ọ̀rẹ́ lomi oṣù méjìlá tọ̀dọ̀ ti ojú bẹ́ẹ̀ nínú ẹ̀ lọ. wọ́n lé oṣù méjìlá kódà àwọn àfa àgẹ́sọ kó oṣù méjìlá lẹ́ni ìyẹn káwá wí. ọ̀rọ̀ oṣù àwọn eléyàn mọ̀ pé àgbélẹ̀rọ ni èkó sà gbogbo ẹ̀ wọ́n tún ti chẹ́ǹjì ẹ̀ kò ní kókó. oṣù kẹwàá ń dọ̀ṣù kejìlá gbogbo ẹ̀ sì ń ṣe mẹ́nẹ̀mẹ́nẹ́ káàkiri nìyẹn. wọ́n ka déètì pé 15 lónìí nígbà tí ìjọ kejì di 25. àwọn ọjọ́ tẹ́lẹ̀ ń kà lọ ní ni o lọ́wọ́ sọ gbogbo tẹ̀ wá láti bẹ̀rẹ̀ bó ti bá rẹ́dẹ̀rẹ́dẹ́ nìyẹn sẹ́yìn lọ́wọ́ aṣọ fọ́ máa kà ń tẹ́rẹ̀ jẹ ọjọ́ máa ka ìjírí ẹ̀jẹ̀jẹ̀ ibi tí ọba ti wá lágbára àfi kọ́ kó súnmọ́ ó wí ìjìlá ọba wí náà ó wí àlùmọ́ àfikù tó ṣe déédéé oṣù wọn báyìí tí wọ́n pè ní kíni ọ Sẹ̀pẹ́mbà ó wí sí nígbà wọ́n bá rí pé kọ̀sọ́gbọ́n kẹta ọ̀dà àfi kò wí. Ànábì sallallahu alaihi wasallam hajj ìdágbére wọ́n ní inna zamana dádájú ìgbà kọ́ ti sẹ̀dẹ̀rọ̀ ká àìsàtẹ̀ ó ti yí ipò gẹ́gẹ́ bí ìṣesí ẹ̀ láti jọ́ tọ́lọ́wọ́n ọba ti dá gbogbo sẹ́mi àtìlẹ̀ àti bí ọdún kan ní ìsìn ashara shahra oṣù méjìlá lọ́dún kan. oṣù mẹ́rin wá wà ń bẹ̀ tọ́jú oṣù àbẹ̀wọ̀. sàlásùn mutawaliyatun àwọn mẹ́ta kan wà tó ṣe pé wọ́n tó tẹ̀léra wọn ni a ti lò kánú ẹ̀ Zulqa'da ìkejìlá wa ń bẹ̀ yẹn Zulhijja ìkẹta là ń retí inṣàlá òun ni al-Muharram ẹ wàá rẹ́lẹ̀ kẹrin òun náà ni Rajabu Mudara torí wọn láwọn Mudar àwọn fámìlì mọ̀lẹ́bí Ànábì sallallahu alaihi wasallam wọn máa pàtàkì ẹ̀ ni wọ́n ti ń pè ní Rajabu Mudara wọn lọ fi tì wọ́n kódà Ànábì sallallahu alaihi wasallam ń sàlàyé ẹ̀ pé kó fi má dàrú wọn ní sẹ́yìn Rajabu yẹn o alladhi bayna Jumada wa Sha'ban wọ́n wà láàrin Jumada Thaniya àti kíni o àti Sha'ban wọ́n ní ilé yìí ó ń kíyàsí ni wípé ìjẹ́wọ̀ tí ń bẹ́nu oṣù yìí ó máa lọ ní ìlà áàkiri wá títí ọjọ́ ayé tí bá ti ń pòrì báyìí èèwọ̀ ni ó ti máa padà tí bá tún ti ń pòrì báyìí èèwọ̀ yóò ti máa padà. wọ́n yẹ kẹ́kẹ́ tó ti kó ogójì ní ọjọ́ ayé rẹ̀ báyìí ń sìn ó ti tẹ̀ ní ogójì tí àwọn èèwọ̀ ní sílé kíni o tí wọ́n kà ń padà ní gbogbo oṣù yẹn tá a bá ti ń kà. lábẹ́ àyà yẹn lórí pé Al-Qur'an ọ̀rọ̀ sókè ìtumọ̀ tó pọ̀ àyà yẹn tẹ́lẹ̀ ó lè di àwọn ìdájọ́ rẹpẹtẹ tí ó ti ṣe sínú àyà yẹn wọ́n kà só. ọ̀rọ̀ mi ìdá tún mú mẹ́ wọ́n ní pé al-ihda ila baytillah. ike hádìyún fún ká máa gbé lọ sí kí ni o ilé Ọlọ́run ló yẹ ká máa gbé lọ. ẹ̀wọ̀n pa sọ pẹ́rẹ́ tá a máa ń pa a lè pẹ́rẹ́ fún ọdún ṣíyà èyí tó a ti jọ́sìn láìpẹ́ yìí iléyà a sì lè pẹ́rẹ́ fún hádì táwọn alárajì náà fi jọ́sìn a sì lè pẹ́rẹ́ lè pa nẹ́síkà ipe abímọ òun ní nẹ́síkà a lè pa bímọ ọkùnrin ẹran méjì níjọ́ keje bímọ obìnrin ẹran méjì àbí ẹran yọkẹ láti rí níjọ́ keje wọ́n bá jẹ́ ẹran méjì tí wọ́n sì rí dára ìyẹn ọmọkùnrin ẹran yẹn ó súnmọ́ra wọn lánàá níjọ́ keje òun ní nẹ́síkà ìyẹn lè pẹ́rẹ́ fàlejò ìyẹn lè pẹ́rẹ́ jẹ ṣùgbọ́n àdé hádì ìyẹn mo ní wọ́n ká gbé lọ Baitillah ká gbé lọ sí Ọlọ́run
wọ́n lọ́wọ́ tó wá sọ pé wọ́n lè hadiya wọ́n lè kọ́lá ìdè. wọ́n ní ìtọ́ lọ́wọ́ bá ń sọ ní kí ìgbé àdáyà lọ sí al-Baytul Haram ẹ má pa á di ọ́. ẹlẹ́nu àwọn ọ̀pẹ wọ́n ní alálàájì náà ń lọ mọ́ká wọ́n ní kó mú wẹ̀rẹ̀ wọ́n ní rọ́ ìsẹ́yìn wọn pa á sí fóun ha irọ́ ìjọsìn ẹnìyàn pé ẹnìyẹn èyí tó súnmọ́ ni pé yọ padà wà nínú ẹni tí ó ṣe kí ni o tí wọ́n gbààwẹ̀ mẹ́ta ní hajj yóò sì wá gba méje ńgbà tó bá ṣe kí ni o tó bá délé ẹ̀rí. wọ́n nítorí máa gbé ẹran yìí lọ sí al-Baytul Haram ìbàbàrà mi ìjọsìn fọlọ́wọ́n ọba. ọlọ́run sọ pé wọ́n lè kọ́ láàdì ẹ sì máa pa á tì láti máa so àmì mọ́ ọlọ́run. táwọn yóò fi máa rí i pé ẹ̀rín àdáyà lélẹ́yìn wọ́n sàmì mọ́ ọlọ́run. ẹ̀rí káwọn yẹn fi lè mọ̀ pé hadiyun ila al-Ka'ba pé Ka'ba ni wọ́n ń ṣe kíni ọ̀ òun ni wọ́n ń gbélé wọn fẹ́ lọ́ọ́ fi sin lọ́wọ́. kó yá pé tó bá gbé tó bá ro láfúrú ẹ̀rìn yẹn kó lè yẹ bá. ẹ̀rí kọjá ń gbẹ́lu mi tó ń ní ẹ̀ka rẹ̀ òun ní ọlọ́wọ́ sọ pé rú rẹ̀ lèmi náà pa torí mo tó ń sin yẹn ìpè yẹn síbi ẹ̀sìn bí ẹ̀sìn tó mú ẹran iléyà tọ́lọ ra ẹran iléyà gbọ́lọ̀tọ̀ ìwọ sì lówó jù lọ bá rí kálẹ̀ sọ pọ́lọ ẹran iléyà yóò ní lágbájá ni èmi náà ra rú rẹ̀ nínú àǹfààní tó wà ń bẹ̀ ni. tọ́lọ́ òun náà ti wà náà tó pe ní lọ́nù mọ̀nà nìyẹn. Ànábì sallallahu alaihi wa sallam wọ́n sọ pé ni yóò tọ́ bá pín yẹn lọ síbi ìmọ̀nà kan kana lahu min al-ajr mithlu ujuri man ittaba'ahu min ghayri an yanqusa min ujurihim shay'. ẹni wọ́n bá pín lọ síbi ìmọ̀nà kan kọ́ máa ga ládàá àwọn tó bá tẹ̀lé sọ pé nǹkan kí ọ̀dẹ̀ ní dínkù náà ẹ̀sìn tiwọn. òbí yá pé ńgbà tá Ànábì sallallahu alaihi wasallam tó ṣe hajj wọ́n ló sùn níbi tó ń pè ní Dhul Hulayfa wọ́n lòun ní Wadi al-Aqiq ìgbà tó wájú ó yí ká àwọn ìyàwó rẹ̀ wọ́n ní mẹ́sàn-án ni wọ́n àrẹ́bìnrin kan ló lè fẹ́ mẹ́sàn-án wọn pé gbogbo àlá máa ń sọ ìdárẹ́ mi ìjọba lọ́sẹ̀ bẹ́ẹ̀ sọ fẹ́ǹsì súnà níbi kílẹ̀ tẹ̀ fi kọ́ọ̀sì rẹ̀ ń bi ilé iná bẹ́ẹ̀ ni ẹ̀sìn wa sọ pé àlè ṣe kí ni ọ àlè kọ́ọ̀sì rẹ̀ torí ìyàwó rẹ̀ tó pé mẹ́sàn-án tó jù bẹ́ẹ̀ lọ àkọọ́lẹ̀ pé mẹ́sàn-án mọ́kànlá mẹ́tàlá òun nìkan lọ lẹ́tọ̀ ọkùnrin bẹ́ẹ̀ dá wá ọ mẹ́rin náà wọ́n lọ ju mẹ́rin lọ ẹni wọ́n bá ti fẹ́ ju mẹ́rin lọ ọ̀daràn nìyẹn ọ̀daràn pápátá ìyẹn ò tẹ̀lé lánàá táwọn sọ̀sálà tó mú wá nìyẹn. ẹ̀rí wọ́n nígbà táwọn sọ̀sálà ọwọ́ ayíká àwọn òbí mẹ́sàn-án yẹn ọwọ́ awẹ́ olùlọ́fíńdà ó tún rákà méjì ọwọ́ asàmìsì ẹ̀rẹ̀ hádìyò rẹ̀ láti ìgbà tó ti fẹ́ gbéra ní Dhul Hulayfa ibi tó ti gbé ìhrọ́m wọ́n lọ́wọ́ gbé ìhrọ́m hajj àti umrah wọ́n ní káṣí máa gbàgbé ẹ̀rìn àdáyà Nabi sallallahu alaihi wasallam àkúmí tó pọ̀ ní o ọ̀pọ̀ gidi sọ́dọ̀ àwọn ọlọ́jọ́ gọ́ta lọ tó sì rẹwà oríṣiríṣi kọ́lọ̀ làwọn àkúmí yẹn ní ẹ̀rí wọ́n ní bọ́lá wọn bá àlekẹ́ ọláti sọ báyìí pé zalika wa man yu'azzim sha'a'ir Allah fa innaha min taqwal qulub. ìyẹn oúnjẹ ti ìyẹn ẹni tí bá ń bàbàrà àwọn àmì nǹkan tá a fi ń sin lọ tí yẹn bá ń pàtàkì ohun tá a fi ń sin lọ fa innaha min taqwal qulub. ojú oyé ni pé ìpayà ń bẹ lẹ́mìí ẹni tó ń ṣe bẹ́ẹ̀ nìyẹn wọ́n ní bá a lọ sọ sọ́lá ń ṣe sí ni. afáwọn Muqatil wọ́n lọ́rọ̀ ọlọ́run tó lọ́n sọ pé wọ́n là lè kọ́ láàdìdẹ̀. ìyẹn ni pé àwọn ẹran tẹ fẹ́ fi ṣe hádìyù yìí kẹ́ ẹ ti sàmì sí láti ṣàhìlú ha ẹ bá tún lọ́wọ́ lọ́wọ́ fún nǹkan ẹ̀mí wọn. àwọn ẹlòmíì subhanallah tó bá di ibi ìtọ́lọ́wọ́ ẹlòmíì ò kí ẹ o ẹ àtinú dáàbì ṣe ní ṣùgbọ́n àtúntì yìí. wọ́n ní oko yẹn máa ń yí padà abọ́sùnbọ́sí ọ̀nà ẹnu. àti
ẹ̀rí wọ́n ní ìtumọ̀ rẹ̀ nìyẹn. wọ́n nítorí àwọn aláìmọ̀kẹ́mọ̀kẹ́ tí wọ́n bá jáde lu wọn nígbà tí ìbá ṣe aṣọ olùfẹ́rò ní tí èso sun abẹ́wọ̀. ẹ̀rí wọ́n ní kọ́lẹ́dù anfusahum bish-sha'r wal-wabar àwọn ni wọ́n fi irun sàmì sára ara wọn. wọ́n lọ́wọ́ bá wá jẹ́ ọ̀sẹ̀ bọ́ ní haram àwọn wa mú èpo ogi làwọn ni wọ́n fi sọ́run. wọ́n ní bí wọ́n ti máa ń ṣe nìyẹn. wọ́n ní nasakha min hadhihi sura ayatayn ayatal qala'id. wọ́n á ní àwọn yàní àyà qala'id yìí wọ́n lọ́wọ́ padà pa àwọn nǹkan yẹn rẹ́. pípé ẹrin tẹ́ ẹ bá ti sàmì sí ẹ gbọ́dọ̀ tún lò fún nǹkan ẹ̀mí mọ́. kọ́lọ́wọ́ bá tó wá sọ nínú àyà léyìí tó tún tẹ̀lé ọlọ́run wala آمين البيت الحرام ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا. ọlọ́run bá tó wá ń sọ wípé àṣewọ ni ẹni tí ń lọ sí ọlọ́run ọba àdéwọ̀. آمين البيت الحرام يعني القاصدين إلى بيت الله الحرام àwọn tó gbèrò lé ọlọ́run ọba láti lọ sí jọ́sìn láti ṣẹ̀hílò kìtàlà hàn ẹ má sọ pé lẹ́tọ̀ọ́ pẹ́ lọ́ọ́ bá wọn jà fẹ́ hàn tèmi ọlọ́mọká tí bá ń lọ àlọ́ pàdé rẹ̀ àlọ́ fóyà rẹ̀ fún ọlọ́run ní ẹ má ti bẹ̀rù torí kí arọ́ọ̀mù tí wọ́n ń lọ yẹn ọlọ́run ti jóyà pé máa ń da kálà hu kánà àmì náà ẹni tó bá wọnú ẹ̀ ó ti dẹ́ni ìfọkànbalẹ̀ kódà kìí ṣe pẹ́ ní tọ́lọ́ sí ìjọsìn nìkan ẹ̀rí kó tún ṣàlàyé pé àwọn tó gbèrò lé ọlọ́run ọba bèèwọ̀ yàgòtà òun náà fẹ́lẹ́n ní rọ́bì ìmọ̀rin ìwà rẹ̀ kódà ẹni tó wá ọlọ́run ọba lọ tó tún sojú kòkòrò ìyọ́nú ọlọ́run ẹ má lé wọn padà ẹ má kọ̀ fún wọn ẹ má lọ bá wọn jà afáwọn mọ̀kọ́tì ibùn Hiyyan àti Qatada wọ́n ní yabtaghuna fadlan min rabbihim àwọn tó náà ń lọ sí bísíǹsì ní mọ́kà ní ẹgbẹ́rún lọ́kùn wọn lọ́nà ẹ bá wọn jà nítorí pé nu gbogbo ilé ayé kò síbi tó orílẹ̀-èdè máa ń péjọ sí ju bẹ̀rẹ̀ rẹ̀ lọ nínú gbogbo ilé ayé kò sí lóbi ẹgbẹ́ kátàkárà abẹ máa ṣe kí ni alágbára ní gbogbo ayé lọ ẹni tó bá tún wá gbèrò bẹ̀ ìfún fẹ́ lọ sí kátàkárà ẹni ìlọ bá wọn jà o wọn lè léyìí dàbí ọ̀rọ̀ tó ti ṣáájú tọ́lọ́ tó fẹ́lẹ́ sọ àlékún jù náà wọn tẹ́pútọ́ kó fẹ́lẹ́ ní rọ́bìkù ọ̀sẹ̀sẹ̀ fún yín rẹ má lọ sí hajj fẹ́ wọlé ọlọ́run tó bá lọ́jà tọ́tọ̀ọ̀tà wọ́n sá ti má ti sẹ́ hajj rẹ lọ́wọ́ wọ́n rún bí wàá náà àwọn ẹni tó ṣe pé wọ́n ń wá ọlá lọ́dọ̀ ọlọ́run ọba àti yọ́nú sáfà Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma wọ́n ní wọ́n ń wá yọ́nú ọlọ́run pẹ̀lú ají wọn tí wọ́n sì ìtumọ̀ rẹ̀ nìyẹn. Al-Ikrima àti Sudai àti Ibn Jarir wọ́n ní sẹ́rí ayá yìí wọ́n lọ sọ̀ kalẹ̀ nípa ẹni tó ń pè ní Al-Hatim bin Hind al-Bakri wọ́n ní máa ń lọ ọ̀dọ́gun ja يعني سمح المدينة máa ń lọ dógun já àwọn èèyàn wọn nígbà tó wá di ọdún mi òun náà wàá fẹ́ lọ sí ọmọ ní Madina ìyẹn ni pé òun máa ń lọ dógun já àwọn èèyàn ní Madina lọ́dún yìí ó ṣe bẹ́ẹ̀ gbọ́ wá dọdún tó tẹ̀lé òun náà wà lóun fẹ́ lọ sí ọmọ tóun lọ sí Kaaba wọn ní apá kan àwọn tàbí wàá fẹ́ lọ dá lọ́nà ìgbẹ́ ọwọ́ bà wọ́n náà tọ́ bá ti ṣe sùtá tó ti tán àìríọ bóun sì ti ń lọ yọ wá máa bà ọ́ wọ́n ní bọ́lá òun ti sọ ayé àyíkalẹ̀ ní ẹgbẹ́ wọ̀ láà.
àwọn ẹni tí wọ́n bá sọ pé àwọn ńlọlé ọlọ́wọ́n bá bè wọ tí wọ́n gbèrú ẹ̀ yabdaguna fadlan min rabbihim tí wọ́n ń wá ọlá lọ́dọ̀ ẹlẹ́dàá wọn báyà pẹ̀lú ṣe hajj tí wọ́n ṣe àbówò wọ́n rìn tìwá ní àbí ọ̀nà ọlọ́wọ́n ọba pé kọ́lọ́hún dunú sáwọn kàlájì táwọn ṣe ẹ má ṣe é lẹ́tọ̀ọ́ láti lọ bá wọn jà lábẹ́ àyà yẹn ẹ wá dúró ìdájọ́ ta kó jáde bẹ́ẹ̀. eléyìí tún fẹ́ padà sọ èyí tá a sọ lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ yìí pé ẹ má dẹ̀dẹ̀ wà ń tún fọ̀rọ̀ ọlọ́run wa fẹ́ padà tú wàhálẹ̀ yìí pé ìdá halal tún. ó fi hàn yí pé ìdẹ́dẹ̀ yẹn wọ́n padà tún máa lẹ́tọ̀ọ́ ba'da al-halal min al-ihrami bí yẹn bá ti gbé ìrọ́mù kalẹ̀ tó parí iṣẹ́ dáàyè kan ìyẹn lè dẹ́dẹ̀. ọlọ́wà ní tẹ́ bá ti wá gbọ́ ìrọ́mù yẹn ni pé tẹ́ parí ìrọ́mù yín ẹ dẹ́dẹ̀. tó ṣe pé ó ti ṣẹ̀tọ́ fún yín gbogbo nǹkan tó jẹ́ haramu tẹ́lẹ̀ nígbà tẹ́ fi gbé ìhrọ́mù nínú ẹni dẹ́dẹ́ wa wọ́n ní tá a bá wo áyà yìí hada amrun ba'da al-hadar aṣẹ́ni tó wá lẹ́yìn máṣe ẹ̀dìrí bẹ́ẹ̀. wọ́n lè tọ́ lálàáfíà ní pé alladhi yathbutu ala as-sabri annahu yuraddu al-hukmu ila ma kana alayhi qabla an-nahy. á dáadájọ́ yẹn padà síbẹ̀ kó tó di pé náà yóò dé ni. wọ́n ní láti máa ṣe nìyẹn tó bá jọ́rọ̀ yẹn raddahu wajiba yóò dọ̀rọ̀ yẹn tó bá jẹ́ mutafẹ́ yóò di mustahabu tó bá jẹ́ mubahu yóò di mubahu. wọ́n lẹ́nu tó bá sọ pé dandan òun lọ́rọ́ àyíká halaytum fastadu ẹni ó lè sọ pé dandan ni àwọn ayàtẹ́ni yẹn máa tako máa pọ̀ àwọn ayàtọ̀ pọ̀ òun ló máa fi kíni ní ọ́ tako ṣùgbọ́n amúrò mi báyìí ń kọ́ yàní lil ibaha àyíká halaytum fastadu. wàyí ńlá tó bá jáde pé dandan ni ajágbé ogun ẹ̀ lọ́ba ti lọ alálàájì ìjọba bá ti fi ìlànà báyìí kí wọ́n kó mú ìdá àtọkọ̀ kọ́ máa lé kíni kí o kọ́ máa lé àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ gbóǹkẹ̀kẹ́ kọ́ máa lé wọn káàkiri. ọ̀rọ̀ di rẹ̀ sọ̀rọ̀ nípa bẹ́ẹ̀ ajá sí pé àṣẹ yìí padà wá lẹ́yìn ìgbà tá a ti kíni al-hadar wal-amru lil-ibaha ìṣe dáadáa mọ́ pé ẹ̀tọ́ ni kẹ́ ẹ bá ti kíni ọ kẹ́ ẹ bá gbé ihram gbọ́dọ̀ dẹ́dẹ́ ọlọ́run wá padà sọ pé tó kẹ́ ẹ bá ti wá padà gbé ihram kalẹ̀ ọ fastadu ẹ̀dẹ́dẹ́ tàbí sọ wípé al-amru lil-wujub káàbárí sọ́ọ̀rì fún káàbárí kìíní kan tí ó yí kó ní kíni o ẹni kó níbi ìjẹ́ dandan ṣùgbọ́n a ti rí sọ al-amru lil-ibaha sọ wọn ní ọ̀rọ̀ tó rìnlẹ̀ jù nìyẹn ìpè amrun ba'da al-hadar ajá sí pé a gbé lọ sórí bó lọ̀rọ̀ yẹn ti wà qabla an-nahy tẹ̀bí tẹ́lẹ̀ ká dẹ́dẹ́ sí kì í fẹ̀tọ́ sáfẹ́ sáfẹ́ tẹ́lẹ̀ àbí kì í ṣe pé dẹ́dẹ́ ní kálukú máa dẹ́dẹ́ kí irú èmi ní ìsìn dẹ́dẹ́ rí láyé mi sẹ́yìn dẹ́dẹ́ ọ̀rọ̀ láàrin yẹn ti rí bẹ́ẹ̀ yẹn sí sọ̀nà sọ wípé a máa dá ìdájọ́ padà sí bó ti wà qabla an-nahy wọ́n yẹ pé dẹ́dẹ́ ní tẹ́lẹ̀ dẹ́dẹ́ ní ó máa jẹ́ tọ́ba jẹ́ mustahabu ní tẹ́lẹ̀ mustahabu ní ó máa jẹ́ ká dẹ́dẹ́ tẹ́lẹ̀ ẹ̀tọ́ ni kí ni wọ́n á sọ ọdún rẹ̀ yẹn abàdà àtẹ kọ́kọ́ lè rí aláwọn fẹ́ sàlàyé fún wa ní wípé tẹ́ ẹ bá ti gbé ìṣòrọ́ọ̀mù irun ta pẹ̀lẹ́ tán yẹn má ṣe ìmọ̀ tẹ́ ẹ bá ti bọ́ ìṣòrọ́ọ̀mù nǹkan kọ́ padà sí ìdájọ́ rẹ̀ àtijọ́ tó ti ń sìn kó sẹ̀tọ̀ fún wa alhamdulillah. ẹ̀rí nínú àyà yẹn a tún máa rí ń bẹ̀ pé al-adlu wajibun fi kulli hal dọ́gba o dandan nínú gbogbo ṣẹṣẹ. ọlọ́run tó wá sọ nínú àyà yẹn àyà yẹn ọ̀kẹ́ iná ìlà sí ìyẹn júbọ̀ ọlọ́run ní wala yajrimannakum shana'anu qawmin an saddukum. ولا يجرمنكم
لكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا. Ọlọ́run bá ní ìkórìíra àjọ kan kọ́ máa mú yín dẹ́ṣẹ̀ o. أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا. Ìkórìíra àwọn ọjọ́ kan ẹ kórìíra wọn nípa wípé àwọn ènìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n da yín padà ń jèlò ẹ̀mọ̀ gbàdá sọ̀sọ́lá tí wọ́n gbèrò àti lọ́ọ́ ṣe ń múrọ́ tí wọ́n ní kò sí wọn jọ. àwa abáyíjà wa fẹ̀sì ni ṣé yóò dún yà bí ò ní dún yà. ìwọ náà nìyí ọ̀sẹ̀ wo pizza ọ̀sẹ̀ wo gbogbo ẹ̀ ìjẹ́ ẹ̀sìn rẹ̀ kówó sálọ agbèrò rẹ̀ ó kówó sálọ sínú rẹ̀ ó yé jàbọ̀ ní yé jẹ tọ́ba ní kẹjọ jàǹfààní fún sọ́gbà irú àròyé wo yóò tí ọba máa wí ìbẹ́ ni yóò jẹ lọ mọ́ká ni gbogbo owó mo ti sá ọlọ́run lòun ń bọ̀ ni. ọlọ́run wá ní ìkórìíra àjọ kan tó máa mú yín dẹ́ṣẹ̀ à ń sọ̀dúnkùn anílùmọ́sílẹ̀ harami nípa fáwọn náà ti dá yín padà wọn ò jẹ́ wọlé ọlọ́run ọba lọ láti lọ́jọ́ sí ń jèlò ẹ má wá he sí wọn wọ́n ní ẹsẹ̀lẹ̀ ní àwọn Hudaybiyah. àǹtà àtàdù tẹ́wàá fi kọjá là sídájọ́ ọlọ́run ọba tẹ́ fi gbẹ̀sẹ̀ lára wọn ní tàbùsí àti tayẹnu àlà ẹ̀dájọ́ pẹ̀lú ohun tọ́lọ́run ọba pàṣẹ rẹ̀ nínú dọ́gba nínú òwò ẹnikẹ́ni. wọ́n ní àyà yìí gẹ́gẹ́ bí èyí tí ń bọ̀ nọ́ọ̀rọ̀ ọlọ́run náà ni. alọ́lọ́run sọ pé wọ́n láyé jí ni wọ́n nẹ́kùn ń ṣáni àánú kọ́ mi ala Allah ta'dilu. aláṣọ wípé jọ àyà mi ti ń bọ̀ tọ́lọ́wọ́n bá sọ wípé wọ́n láyé jí ni wọ́n nẹ́kùn ń ṣáni àánú kọ́ mi ìkórìíra àjọ kan kọ́ máa mú yín dẹ́ṣẹ̀. Àlá aláàtàdìlú àwa gbé yín lórí pẹ́ ní ṣèdọ́gba ìrìndínlù ẹ̀ṣẹ̀dọ́gba wà á kọ́rọ́ bòlé ṣàkó wa ìṣèdọ́gba yẹn òun gangan ló súnmọ́ fàyọ̀ ọlọ́run. ìtumọ̀ rẹ̀ ní wípé kíkórìíra àjọ kan wọ́n máa mú yín dàbí ní ṣèdọ́gba àwọn èèyàn wọ́n máa ń ṣe ìwà ìpàlẹ́sí yẹn náà. tí yẹn bá dẹ̀ sọ pé bí wọ́n ti ṣe àfáà lèyìn ó ti ló wọn dáhùn á léwu gan o torí kò rẹ̀ ni ó ti wá sí yẹn lẹ́nu ìkè lágbájá báyìí ó tún àwọn òfin ẹni tí mo ní dáadáa sọ́dọ̀ rẹ̀ ó sì ṣe báyìí fún mi báyìí fún ẹni tí mo ní dáadáa kẹ̀kẹ́ sọ́dọ̀ rẹ̀ ó ti ẹ̀sùn dá ìyẹn lè má fẹ́ sọ̀rọ̀ ọ̀dọ́gba ìyẹn lè má fẹ́ ṣiṣẹ́ ọ̀dọ́gba. ọlọ́wọ́ sọ pé ìdílù àní ẹ̀sìn dọ́gba nítorí pé dọ́gba yẹn dandan ní lórí ẹnikẹ́ni kéèyàn kéèyàn nínú gbogbo òṣèṣì. Ibn Abi Hatim látọ̀dọ̀ Zayd bin Aslam wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wà ní Hudaybiyah àtàwọn sàábì rẹ̀ nígbà táwọn ọ̀sẹ̀ bọ́ dá wọn padà tí wọn ò jí wọn wọ Kàábà ń jọ yẹn. qad ishtadda dhalika alayhim kí ni yẹn dùn àwọn sàábì gan. wọ́n láwọn yẹn kẹ́ wá kọjá nínú àwọn ọ̀sẹ̀ bọ́ min ahli al-mashriq nínú àwọn tó wá láti mashriq àwọn náà fẹ́ lọ sí wọn mọ́rọ́. wọ́n láwọn sàábì ànẹ́bí wọn sọ wípé yasuddu àhùlà àwa ni wọn lọ dáhùn eléyìí padà kàmọ sọjà ní asùhábù gẹ́gẹ́ báwọn yẹn wọn ti lé wa padà ń jèlò wọn náà lọ́wọ́ bá fi sọ àyà yìí kalẹ̀. ọlọ́wọ́ ni ta'awanu 'ala al-birri wat-taqwa. ajẹ́ dàmí lóògùn nù máa fọ́ lẹ́yìn ẹ má ṣe bẹ́ẹ̀. gbogbo ibi tí yẹn bá ti jẹ yọ̀kan lọ irun tá à ń sọ yọ ọlọ́run jáde ó lè fi ti wá wó. àtọ́lá àwọn èèyàn wọ́n máa ń rúdù sí yẹn gan fọlọ́ èèyàn ti fẹ́ gbà tó fi yẹn ti kéwú kan lókè ní yìí gan. wọ́n ó ṣe é tó lè kó wò ká níwọ̀ ó sì yẹ kó ti báyìí.
wọ́n ti àwọn àánú àlẹ́ lè dérò ọ̀dà mi lóògùn ní ìfọ̀ lẹ́yìn ẹ má jà sí bẹ́ẹ̀ o. ẹ ti ra yín lẹ́yìn lórí rere àtìbẹ̀rù ọlọ́run ọba. wọ́n ní bírù òun ti ṣiṣẹ́ rere. ẹ̀rí bírù nìyẹn ṣiṣẹ́ rere. ìwà apaláburú tí òun ní tẹ́kùwà ó fi ẹ̀kọ́ méjèèjì lọ́wọ́ àmẹ́. tààwánú alàlẹ́ bírù wá tẹ́kùwà. ẹ kúnra yín lọ́wọ́ ẹ ṣàtìlẹ́yìn fúnra yín lórí rere ìyẹn ní pé ṣíṣe rere òun ní bírù. tárùkù lè mú nkẹ́rà ìwà pàwọn dọ́kàn ẹ̀kọ́ sí òun ní tẹ́kùwà. الله عنه ولا تعاونوا على الإثم والعدوان bákan náà ẹ gbọ́dọ̀ ṣe àtìlẹ́yìn lórí ìbàjẹ́ ìgbésọwọ tẹ náà ti bá ó ṣe tèmi náà fún mi jọba yìí ọwọ amúlẹ̀ fún tẹbi kó bòǹbòjì ìkún ẹni lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti àràmù Ọlọ́run kọ̀ fún wa nípa ẹ̀ ìbònújẹrí rẹ wọn ní sẹ rí ẹ̀ṣẹ̀ yẹn òun ní fífi ilẹ̀ ìwọn tọ́lọ́run bá pàṣẹ pé ká ṣe ẹ̀ṣẹ̀ nínú tí wọ́n wá tún lọ fún èèyàn kan lọ́wọ́ tí ó fi pààtì ìwọn tọ́lọ́run pàṣẹ rẹ̀ Ọlọ́run ní ká má jèrò rẹ̀ wáyé. wàlẹ̀ ọ̀dìwánù ẹ má rẹ̀ ra yín lọ́wọ́ lórí ọ̀dìwánù ní mujawazatu ma haddallahu fi dinikum. ìrí kọjá àwọn tọ́lọ́wọ́n bá pààlà rẹ̀ lẹ́nu ẹ̀sìn yín kó tó wá sí mí ikú ẹ̀ńtọ́ ká bàtàn ọba gbogbo kamara ọ̀run kì í gbọ́dọ̀ fọ̀rọ̀ wọ́n ní kí ló dé Ọlọ́run fẹ́ kó ìgbẹ́ tí mẹ́nu lọ́hùn jáde tó dàbí kó fi má sí dọ̀tí kẹ̀kẹ́ wọ́n ti di mùbárágà òdùwánù nìyẹn ìrí kọjá àlà tọ́lọ́wọ́n bá ti filẹ̀ fún inú ẹ̀sìn yín nínú tọ́lọ́wọ́n bá ṣe lọ́rọ̀ yẹn lẹ́yìn lórí nípa ara yín àti nípa ẹlòmíì wọ́n ní Imam Ahmad rahimahullah ọ̀parí ayà yẹn ọ̀yà ọ̀tẹ́kùnlọ. torí bẹ́ẹ̀ bẹ̀rù Ọlọ́run lè níyà tẹ́ ẹ̀ bá páyà ẹ̀ yóò sì fi jẹni tí ò bá bẹ̀rù ẹ̀ lẹ́yìn pé ṣe rẹ̀ kò ṣe má ṣe rẹ̀ kò jìnnà sí. Imam Ahmad rahimahullah wọ́n ní wọ́n gbẹ́gbẹ́ wáyé látọ̀dọ̀ Anas Malik radiyallahu ta'ala anhu. wọ́n náà jíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam sọ yìí pé ẹgbẹ́ arákùnrin ẹ̀ tó ya alábòsí rẹ̀ lọ́wọ́ abẹ́ni tá a kàbòsí fún rẹ̀ lọ́wọ́ wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run eléyìí ẹni tá a kàbòsí fún ni mo sì ti rẹ̀ lọ́wọ́ báyìí àyídẹ wá wí yóò yé mi mọ́ tó bá tún ya alábòsí tó bá já sí pé alábòsí ni eléyìí ni wọ́n ṣàbòsí fún mo ti ṣàtìlẹ́yìn fún nípa pẹ́ nìkan bò sí. bó wàá ní màá fi tún máa ṣàtìlẹ́yìn fún ẹni tó ṣàbòsí fún yẹn. wọ̀tẹ̀mùnẹ́ ẹ̀hó ó ní wàá dí gàgá ẹ̀ ni wàá sì kọ̀ fún níbi àbòsí tó bá ti ṣe bí òkè rẹ̀ lọ́wọ́ ni. ẹ má jà fún alábòsí ilẹ̀ kan máa ṣe lọ. ẹ̀rí wọ́n ní Imam Bukhari wọ́n dáadé sí ìwọ nù hadithi Hushayr wọ́n ní Imam Ahmad rahimahullah àwọn náà dúpẹ́ gbà alásọ̀dọ̀ wọ́n ní arákùnrin kan nínú àwọn sàbíà nẹ́bí onídìí àti wádìí ìsàlẹ̀ arákùnrin ni ìgbẹ́ wọn lárákùnrin kan wọ́n pè àyìnbá ní àwọn nǹkan arákùnrin kan náà nínú àwọn sàbíà òjijì Ọlọ́run tí wọ́n fẹ́ wádìí bẹ́ẹ̀ torí pé as-sahabatu kulluhum udul àwọn sàbíà gbogbo wọn yẹn ní dọ́gba ni wọ́n kí wọ́n fẹ́ máa béèrè mbẹ́ wọ́n fi lọ́ọ́ bá dùn àfa kẹ́ ọwọ́ àdìrẹ́ nípa àfáwo alábọ́lá àfáàdì wọ́n sọ pé látọ̀dọ̀ arákùnrin kan nínú àwọn sọ̀hábà wọn tún yẹn kí ló ń darí láàmú nínú àwọn sọ̀hábà tọ́lá ẹni tó gbangba àwọn sàbí ànẹ́bí sallallahu alaihi wasallam wọ́n là nẹ́bí sallallahu alaihi wasallam wá sọ yìí pé. wọ́n ti sẹ́yìn lónígbàgbọ́ òdodo tó ń rò pọ̀ máwọn èèyàn tó tẹ̀ ṣe sùúrù lórí ìsúta wọn níbẹ̀ fún àwọn àdáwà ti sákò lu yìí wọ́n ní wàhálà yìí pọ̀ gan èèyàn ti hàn tipẹ́tipẹ́ tí yóò fi eré ké gan ni o tí wọ́n pè kọ́dà tí ọkọ̀ bá fẹ́ gbìyànjú kọjá bí èèyàn ò ní fẹ́ wo láfa eré tó bá ti débẹ̀ ni o
mú èdè ó ń tòsí o mùmíní tí ń rò pọ̀ máwùn yẹn tó dẹ̀ ti sùn lórí sùtá wọn sùtá ẹnu yìí gẹ́gẹ́ tó a'zamu ajran min alladhi la yukhalitu an-nas àbí ọlọ́run kó fún wa ní ìkíláàsì láti lè gbẹ̀sà tí ó tó ládàá rẹ̀ tóbi jẹni tí ó rò pọ̀ máwùn yẹn lọ tó bu eré lù lọ́dọ̀ àwọn táwọn wò ní àbá ti túlẹ̀ wala yasbiru ala adahu tí ó lè ti sùn lórí sùtá wọn ẹgbẹ́ lómi ọ̀rẹ́ mi gbọ́rọ̀ wàhálà yìí yọpọ̀ yóò fi eré ge ni àrẹ kan ládàá yẹn náà kọ́lọ́n kó fi ìkíláàsù kẹwàá. nínú hadithi tó gbádùn wọn lànà sallallahu alaihi wasallam sọ yìí pé alẹ́ ń tọ́ bá pè ní lọ́bì mọ́nà mínà àṣírí òun náà máa ní ládàá irú ládàá ẹni tó bá tẹ̀lé títí jọ́ gbìndà lọ́kẹ́yàwó. Kẹ̀kẹ́ yẹn ò lè dín kẹ̀kẹ́ kunu ládàá àwọn tó ṣe rere. Ẹni wá tó wá pè yẹn lọ bí ìsìn náà. Ìyẹn náà máa gbẹ̀sẹ̀. Irú ẹ̀sìn àwọn tó tún tẹ̀lé tí ọ̀gbìn náà kẹ̀yà mọ̀. Ìwọ́n tó bá dàdàkú dálẹ̀ sórí fọ́rọ̀ rẹ léwu gan. Á gba ẹrù ẹ̀ṣẹ̀. Èrò tàwọn tó tẹ̀lé ìsìn náà yẹn. Ẹrù ẹ̀ṣẹ̀ kẹ̀kẹ́ wa ní dìra wọn. Ìyẹn ni pé ẹ̀ṣẹ̀ tí wọ́n ní dí. Kì í ṣe báwọn ò ní dí ẹ̀ṣẹ̀ tí wọ́n. Òun ló tún ààrẹ òun yẹn lọ sí ayérayé tọ́lọ́ ló ń dàkúdà lọ́pọ̀ àwọn yẹn lọ́bẹ̀ ló fi yá pé títí di ọ̀la wa gbogbo ẹni yóò tọ́ bá pààyàn nípa àbòsí. ọ́ọ̀dì wọ́n sì máa ní ìpín pàtàkì tí wọ́n lọ kó bá pé tó àwọn èèyàn yókùn rẹ̀ àrà táwọn náà tún dẹ́wọ́ níyì o àwọn pààyàn ó fi hàn pé gbogbo àwọn bàdó àwọn boko haram gbogbo ọkọ̀ afátá yẹn ni wọ́n ti ń pààyàn nì kọ̀ọ̀bí ló sì tún máa ní nǹkan tí wọ́n máa gbà kí fún mi mẹ́ ìlà kìyàmì sáà nákùn ronú sí ohun tó dálẹ̀ o ẹlòmíì nítorí owó àbí nítorí nǹkan tí ó jẹ àbí pò àbí wọn ń pọn lẹ́kàn bí a fi ohun tí ó yẹ kó fi lọ́lẹ̀ yóò fi lọ́lẹ̀ gbogbo ìgbà táwọn yẹn bá tún ṣe láburú yẹn wọ́n máa mú bá ọ ní pé ọ̀wọ́ èyí tó tún gbé wá kàn níyì nínú àwọn ọmọlẹ́yìn ẹ̀ owó ọmọ àwọn eléyìí àbí wọ́n ló fi lọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n pààyàn pa àbò tí wọ́n mọ́ lórílẹ̀ ṣáájú ti kọ̀ bí ìlú ǹgbọ́n ó dẹ̀ ti dálẹ̀ ó dàdákú dálẹ̀ ńlẹ̀ nìyẹn ó dẹ̀ ti pa àwọn èèyàn sí ìgbé sáwọn làwọn kọ́kọ́ pa ìmú kọ́ bílù ti pa àyàn rí ọ̀gbẹ́ni tí bá dé wà ń pa àyàn wọ́n máa mú un dé sígbọ́ rẹ̀ pé eléyìí náà tún pa àyàn káfíń ẹja ohun dáadáa lẹ̀ ọ́ ibi tá a dùn ó nì káfíń fi àyè ìbéèrè lẹ̀ insha Allah. ọ̀rọ̀ bí kọ́tọ́ di pé wọ́n béèrè ọ̀rọ̀ ìpín ọlọ́run ní àyìnlá ni. aláàkọ́ nọ́mbà 1. wàhálà sàlámù. àárín òun dá lè sọ nípa tí ìwà fi hadith Jábìrù tí wọ́n Muslim tó gbé jáde yẹn tábà lọ wo tíra àti Sheikh Albani rahimahullah tí wọ́n ṣe nípa wọ́n fi ṣe tàkùrẹ́jù àwọn hadith al-halal wa haram tí Dr. Yusuf Qaradawi tó ṣe. wọ́n fi mú hadith yẹn ayé pé zajara Rasulullah sallallahu alaihi wasallam an tasila al-mar'atu sha'raha bi shay' kó tiẹ̀ má fi kàkà kù. tó àlọ́fẹ́ni tó bá mú okùn tó fi so àbọ̀mọ́rọ́bà so pé ìyá wà fún un ṣùgbọ́n èyí tó dáa jù tó bá yẹ pé yẹn lè máa jì. àti ẹ̀wọ̀n á ní ti tológun kẹ̀kẹ́ yẹn dẹ̀ sì ń fúyẹ́ ju rọ́bà lọ. bàbá yìí làwọn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ omi ọ̀wọ̀ ọ̀run àbí kò ní wọ̀ ọlọ́wọ́ àìlà. ẹgbẹ́ ìbéèrè tí wọ́n béèrè wọ́n ní obìnrin tí ń ṣe opó lọ́wọ́ sí January February ni toró ní í ṣe pẹ̀lú ohun tá a sọ̀rọ̀ lórí ẹ̀ báyìí ẹnì kan sọ pé ọdún yìí ní ti gbogbo tó wọn máa fi parí bóyá bíi ijọ́ 5 àbí ijọ́ 4 ni a fi parí tá a fi kó sínú ọdún mi ìgbésí January February náà lè yẹ́dẹ̀sì máa fi ka opó ọkọ ẹni tí ó jáde láyé àkíyèsí January February oṣù òkè náà
awọ náà kó sì máa sùn ká rẹ̀ ní kádẹ́sì má gbàgbé kó sún òkè nìyí tí 29 ní máa ń jẹ́ ṣùgbọ́n tí kùrukùru bá bojú ọjọ́ àjọ tí pé yóò jẹ́ kí ni o yóò jẹ́ 30 kó sì máa sùn ká yẹn nìyẹn. wọ́n tó bá ti wá padà parí mọ́sá àbí pọ́pọ́ọ̀fù àbákàrà láwọn ibi tó máa ń di yẹn ṣé ojúṣe ni kò sí mbẹ̀ kò sí mbẹ̀ rárá tí wọ́n bá tẹ̀ wá tí wọ́n ti padà dín báyìí kéèyàn lè jẹ́ kéèyàn má jẹ́ torí ìjẹ́ èèyàn ń sọ wípé ohun tí wọ́n sì yẹn dáa nìyẹn sọ́njọ́ tí yẹn bá fẹ́ padà kọ́ ohun tí wọ́n sọ nígbà àti ọba dá àbá ẹwà gbàgbé ni nígbà tí kí wọ́n fi jáde oko kí ní ọ̀rá dúdú tí mo gbé wá léńjọ́ ni jáde oko ni mo sì tún sọ ọ́ lẹ̀ ẹ̀jẹ̀ á ní ọ̀dà lónìí torí bẹ́ẹ̀ kí yẹn ṣàkíyèsí rẹ̀ rárá. wọ́n ní Muharram wípé tó bá di Muharram 1 táàbì sọ wípé tó Hijra 1439 bá a ti mú tí yẹn lè celebrate àlè ṣe bídíà ni. Umar radiyallahu ta'ala anhu wà ọ̀dọ́ tó ti báwọn gan ni wọ́n bẹ̀rẹ̀ tàríkù yẹn wọn ò celebrate àwọn sàhábà ni wọn ò celebrate ajá sí pé ó dẹ̀sìn nìyẹn ìwà celebrate ẹ̀sìn ni. èèyàn gbọ́dọ̀ bá wọn lọ́wọ́ ń bẹ̀ bí wọ́n yá àkòwé dọ́dún yẹn kí yẹn má da wọn lóhùn ilé gbogbo yìí ti pọ̀ jù èmi wọ́n ṣe wà sí ni wá gbà mí fi wà sí yín èmi kẹ ẹ báwọn yẹn sọ ọba díjọ́ ní ìpẹ́tò ẹ má gbàgbé àti máa fi yíra tó ń ka o ìmọ̀bi tó bá pin dandan tó sàwí èyí dẹ̀ ń kà òwì sí pé tó ṣe déédéé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kìíní o oṣù September 2017 òwì sí bẹ́ẹ̀ ọba rí i pé ó pin dandan ọ̀sán gbọ́dọ̀ wí ìmọ̀ yàtọ̀ síbẹ̀ wọ́n fẹ́ ká máa fi sùn ká ní wọ́n fẹ́ ká tẹ̀ celebrate ká sọ ọ́dà ayẹyẹ bíbí àní téèyàn bá ṣe àbíyàn ó tiẹ̀ máa rìn kí báwa ti máa ń ti ń jọ́ ni à ń ti ń jọ́ á bá gbé rìn kódà bóyá lọmọ kẹ ọfẹ kú sí wa lọ́rùn ni lọ́pọ̀ gbà àwọn agbẹrin làwọn àárín káàkiri jẹ kí ló dé àwọn ṣe jíra àwọn ṣe yàrá ẹnà àjẹrà àjẹrọlẹ àṣírà àlà fàágẹfẹrẹ lẹlẹ àǹsà ìwálé mọ àjìrọ abẹ́ẹ̀kọ́ àfa àdínkùlé fáàbí ń sin jọ́ nìkan wà láyé àmà rí nǹkan ọlọ́ọ̀dẹ òjò àti kú sórí eléyìí àwọn arìnrìn kí afáwọlá kìrìkì láti làágùn yẹkẹyẹkẹ ẹlòmí ọlọ́run mú kalẹ̀ wọ́n ní kí wọ́n àti ìjírá nìyẹn. kí lè ní mo ti ń jẹ́ ìjírọ́ kí ni ń jẹ́ ìjírọ́ kò sí mo ti ń jẹ́ bẹ́ẹ̀ ju pé ìgbésẹ̀ láti bí ìlú ẹbọ lọ sílùú Islam mo ti ń jẹ́ ìjírọ́ nìyẹn. kò sì lè jókòó títí ayérayé gbogbo ọjọ́ tí okùnfà yẹn bá ti dé báyìí ká máa ṣe ní ẹ bá ti bá rẹ níbi tí òní mú jẹ rọ́njọ́ ń bí ẹ̀sìn kọ́ bá jáde gbogbo ń bẹ̀ nù ọlọ́ọ̀bá rẹ níbi tí wọ́n ń pàtẹ wọn ń lago wọn lu gbogbo ẹ̀ kọ́ wá sí mùsùlùmí kẹwọ́n nìkan ní àmì náà máa dá kínní ìṣe lọ. ọkọ̀ àṣùbọ̀ ọ̀bọ̀ fún ọ ọ̀bọ̀ sí ibi tó ti pé àyè ti máa gbẹ̀sẹ̀ àbí ti àjẹ́ ẹ̀sìn òtún àdùn ọ̀la gẹ̀ tẹ́lẹ̀ náà. ẹ wọ̀ pé fífínẹ́lì yẹn ti fà fúnra rẹ̀ yẹn. kí yẹn kú níbi téèyàn bá ti rere ti kọ́kọ́ síbi rere hijrọ̀ nìyẹn ó dẹ̀ sì máa wà títí ìjọ gbẹ̀ngà kẹyàrá ìyẹn ni pé báyìí máa fi tán àwọn sọ̀tàlá ní kò lè dókun títí àforíjì tí òfin ní símọ́ àforíjì ọ̀dẹ̀ ní símọ́ nìyí nígbà tó di kéde tóòrùn bá ń yọ níbi títí máa wọ̀ nígbà yẹn lọ́wọ́ tó nígbà pẹ̀mọ́ ọjọ́ ti gbogbogbò kẹ́ni kọ́kẹ́ ọjọ́ òkú ni tí gbogbogbò tóòrùn bá ti yọ níbi tí wọ́n kò sáforíjì mọ́ ọmọ yẹn pé ìjọba wà títí ayérayé ni èdè pé yẹn ó rìn kì èpè yẹn ó sayẹyẹ tọ́sí yẹn ń fi ẹnì káwọn pé ọdún tiwa náà ni ó yẹ káwọn náà máa sọ káwọn náà máa jẹ́ ọjọ́ àdínú ìyá ọlọ́ọ̀hì bídíà ni àdáadáa lẹ̀ gbà ni àbí kí yẹn pẹ̀rẹ̀ lórí ẹ̀ bídíà ẹ̀rẹ̀ bídíà náà. Aleykum salaam. Náà. ká má lò fún kẹ̀kẹ́ mọ́ jù sọ̀sìn yẹn lọ. ẹ fẹ́ mọ àmì yẹn. bẹ́ẹ̀. arákùnrin tó máa ń lọ dáhùn ìlú lọ́lẹ̀ ọba lọ sí ọmọ akó ìjà wọn sẹ́ni yẹn ti oṣù nínú olórí báwọn àbílẹ̀ láwọn fẹ́ lọ dá lọ́lẹ̀ nígbà yẹn pé pẹ̀lú ìlú táwọn máa ń ṣe ìlú láti òní pé ó yẹ yẹ fi mú ọmọ yẹn kí pé jọ́bẹ́jọ títí tó fi kú títúrẹ̀ fún apẹ̀rẹ̀ lórí ọmọ tó fi tí ó bẹ̀rẹ̀ là sí. ẹ rí ìsàmì sẹ́nu yẹn kọ́lá ẹ̀dẹ̀ tí wọ́n bá ní kìláàdà òun ni àgbékọ́ lọ́rùn àlàbọ̀rùn ààrẹ ti gẹ̀ẹ́sì
èèyàn ó mú nǹkan yẹn wọ́n á fi kọ́ ní ọrùn ìdánimọ̀ kan wọ́n fi kọ́ bí kéèyàn fi éèdì sọ́rùn gbogbo ẹni ọba jẹ́ wọ́n fẹ́ fi léyìí sí hádìyù wọ́n fẹ́ fi sí lọ́rùn àtikẹ́ àgbékọ́rùn ni bẹ́ẹ̀ náà ló ti wá yẹn kì láàdà àgbékọ́rùn ọ̀rọ̀ bó ti ń rìn yàtọ̀ sí pé yẹn fi ń wá ìsọ̀ ò ṣàǹkàlù sọ̀sálà ń kọ́ fún òrùwá ìfẹ́ pé máa fọ fáwọn ẹgbẹ́ ní ọba ti kì láàdà wá tààrù tó mú kinní ọfà tó so mẹ́rin lọ́rùn wípé kí oṣù tábí má ṣẹlẹ̀ sí sọ fún wípé mi ànẹ́bí bọ́ pápọ́sẹ̀ kó lọ́dọ̀ orúfẹ́ nìyẹn. ṣùgbọ́n lè yàgbé kọ́ irun yìí wọ́n máa fi kinní yẹn kọ́ ẹran yẹn lọ́rùn ní ìdánimọ̀ wípé ẹran yìí ń bò là ń gbé lọ à ń gbé lọ sí hárọ̀mù ni láti sá fún jọ. ìyẹn nípa tó ní ti àmì ẹran ṣùgbọ́n lọ́dọ̀ wa ìyẹn ò gbajúmọ̀ èyí tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn oníbí kéèyàn mú gàlúrà àbẹ́ ti gẹ̀ẹ́sì bí kéèyàn mú gàlúrà tẹ́tẹ́ gàlúrà mọ̀ kéèyàn fi kókó fi kún ara rẹ̀ kéèyàn fi èyí yìí wọ́n lè jẹ́ ẹlòmíì ní ìsìnkú wọn bá mú ẹran kó láàrin ibi tí gbogbo ẹran pọ̀ ọlọ́run ṣe sùúrù ó lè kú gbogbo dídọ́ ní torí yóò máa ronú pé òun nìkan wá tó sáàrin sùdá mi lè dé bá ṣùgbọ́n tó wà láàrin wọn ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n gbà téèyàn bá ti sàmì sí lọ́yà gàlúrà ni ní nǹkan ìdánimọ̀ téèyàn sá ti mọ̀ wípé ẹran ilé yàrá ilé yìí á máa hú àwọn èèyàn lórí ìwé ilé yẹn náà dà fún ní àmì yẹn lágbà lérò ṣùgbọ́n àgbékọ́ ni àyà sọ pé ó mú kẹyìn ó fi kọ́ ní ọrùn tó di ẹ̀ǹsì èyí táwọn máa ń so irin ni wọ́n máa ń so wọ́n àmú wọn fi kọ́ ẹ̀rìn lọ́rùn ẹ̀sẹ̀ àwọn míì ń so ní àníyàn ẹ̀sẹ̀ bọ̀ pé kí sùtà fi má sẹ́rìn ìyẹn là ń sọ sọ́lá ń sọ pé kọ̀ bá ẹ wá rí arákùnrin yẹn lọ́yìnrò hadith yẹn jẹ́ oyé wa wípé kì í ṣe mùsùlùmí. Tọ́lẹ̀ kọ́dá ń sọ sáláńtì fi kọ́ àwọn sọ̀hábà wọ́n gbà pé ní tó bá ya kèfé ní sọ̀rọ̀ bá ti di mùsùlùmí tó ti dára wọn. Kódà tó bá ṣe nǹkan tó kù bí ẹ̀sà tó wọ̀n níbẹ̀ tẹ́lá rẹ̀ wọn. Àlẹ́ ti gẹ̀ẹ́sì. Ṣùgbọ́n gbogbo ohun táwọn náà ń ṣe tẹ́lẹ̀ hajj àti umra wọn máa ń pè ṣùgbọ́n kẹ́ máa ń jẹ́ ìlànà ẹ̀bọ ni. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti gẹ̀ẹ́sì nítorí kò sí ohun tí ń jẹ́ hajj ju pé ìgbèrò ilé Ọlọ́run kọ́ sí jù nítumọ̀ hajj. Ọ̀rọ̀ bọ́ ti ń sìn wọ́n mọ́rọ̀ dì kò sí ohun tẹ́ padà gẹ̀ẹ́sì ń bẹ̀ ìlú sí ilé Ọlọ́run. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti gẹ̀ẹ́sì wọ́n ń ṣe tẹ́lẹ̀ náà kọ́bílà Islam ṣùgbọ́n kò jọ ohun tí Islam mú wa lásán. Ọlọ́pàá ọ̀kan náà àwọn ọba lẹ́yìn nílò sọ bẹ́ẹ̀ fáwọn afáà tí ń wó rẹ̀ wípé ẹ̀yin onífàyè ẹ̀ mọ ya ara yán náà àwọn ọba àtẹ̀yìn yìí ń jẹ́ ìjọba fáwọn afáà yìí nígbà wọn máa ń lọ gba mórí kàbí wọn máa ń lọ gba láàfin. ẹ̀yin afáà yẹ ẹ̀ mọ ya ara yán ẹ̀ mọ ya ara yán báà ti máa ń ṣe ní abẹ́ ẹ̀yin onífá báà ti máa ń ṣe ní gbó fá gẹ́gẹ́ ní àti ṣe ń gbà démọ́ká ẹ̀rí pé ti ẹ̀ ta láì bó ti kú gan náà àwọn aláṣẹ nínú àwọn ọba àtẹ̀yìn ìṣẹ́yìn yìí níbẹ̀ fáwọn afáà yìí yọ̀dọ̀ gbà tí ò ní fẹ́mọ̀ pé káwọn lè sàlàyé ká ọba ẹ̀ka yìí kiri ní ọjọ́ra wọn rárá ayé tíkẹ́ẹ̀tì ẹ̀ka yìí ọba ọjọ́ra wọn òkèlè jábọ́ láti sẹ́mẹ̀ tí ó rí lu yín o ìdẹ́rùbà tí yẹn bá ń sọ nìyẹn mọ́lẹ́bí jọta lọ síyàwó fún ẹ̀yìn aláàkó Suleiman dókítọ̀ abala àfẹ́yàwó ẹ̀ka bá dìde wọ́n bá ní kìí sọ̀rọ̀ máa bójú àwọn àtìkíní o. ọ̀kẹ́ náà ọmọ ya àbọ̀ sàlámù làwọn bá dìde wọn ni níbi ìlọ gbogbo ìjókòó rẹ̀ dẹ̀rẹ̀ báyìí kó dẹ̀rù ti ń bà mí báyìí kó ké máa jábọ́ láti sẹ́mẹ́lì wá. níbi wọn bá ti ń sọ̀tọ̀ fún ọjọ́ ẹ̀ẹ́sì ẹ̀sìn ọlọ́run báyìí fi rẹ́ tó ń bẹ̀ láyé mi. kíbi náà ọlọ́run bá sọ̀ kalẹ̀ ẹ wo bí gbogbo wọn ti pa lọ́lọ́ ni wọ́n bá wò ó gbé àwọn bá wọ ọ lónìí pẹ̀lú bẹ́ẹ̀ kí ẹ̀rí bọ́ bá ń jọ́ ìrìn fẹ́ ọba káyẹ òkè lè rí bọ́lá ti fẹ́ tó jọ jábọ́ lórí mo tẹ́ yẹn tó ń bọ́ mo ti lọ níbo la ti lọ níbi ọ̀rọ̀ pé ṣé mùsùlùmí lẹ́nu yẹn tó lọ́ọ̀yìrò hadith yẹn kílíà pé ẹni yẹn ṣe mùsùlùmí ọwọ́ á lè padà gba ìsìláàmù torí tó bá jẹ́ mùsùlùmí nínú ẹ̀kọ́ táwọn sọ̀sọ́lá ti fi kọ́ àwọn sọ̀hábà kó ti yé wọn wípé ẹni ọba ti gba ìsìláàmù tó gbóhùn yóò torí kó ṣe kátà sọ pé báyẹn tún ti pẹ́ ṣe ọ̀gá ní sọ̀sọ̀ láti ń kó láyé lọ díẹ̀ ńgbà yẹn ọgọ́rọ̀ àlàyé ẹ̀sìn ló ti yé wọn débẹ̀ sọ ti ń sì pé kódà kéèyàn fi gbogbo ọjọ́ ayé ṣe dààmú wọn da mùsùlùmí láàbù tó bẹ́ẹ̀ di gbáṣáàmù lónìí wọn ti dára kaná wọn bẹ ti gẹ́gẹ́ bẹ́ẹ̀ ẹ wá ní délé kẹta ọ̀rọ̀ ọmọ tó kú
kó tó di jọ súnẹ́ èèyàn pẹ̀rẹ̀ rẹ̀ ni. torí tó wà nù hadith yẹn ni pé gbogbo ọmọ yòówù tán bá bí wọ́n ti fi dógò fọmọ yẹn dẹ̀ sì máa fi fi òun bí ẹ̀ pẹ̀lú ẹran súnẹ́ tí wọ́n pa fún ní ọjọ́ keje rẹ̀. sọ̀tọ̀ bá pẹ̀rẹ̀ ìwọ́kẹ̀rẹ̀ ọmọ yẹn bẹ́ẹ̀ ni bó ti máa di ayé ẹlẹ́nu níjọ́ bí nàlẹ́ kẹ̀yà èèyàn pẹ̀rẹ̀ fún torí hakul mọ́lù èèyàn pẹ̀rẹ̀ yẹn fún ọlọ́run gbà. jọ́ keje náà lèèyàn pa bí ọba sáǹfààní yes èèyàn pa jọ́ keje èèyàn pa wọ́n bá ti jẹ́ 14 tàbí 21 náà. aleykum salaam wọ́n yẹ parí rẹ̀. Mọ̀ pé kéde sọ̀rọ̀ yẹn ní kò pè yàn tẹ́lẹ̀ náà azọ̀pára tó bá wù ọ́ ní kò dá fẹ́ràn àkíkọ̀ rẹ̀ kó wù ẹ́ jókòó sínú ilé ẹ máa sàn ẹ ká máa jò sí ilé sí ọ̀rọ̀ bó ti ń sùn kí wọ́n máa yàgbẹ́ tó bọ́ bá dẹ́ wù ẹ́ ọlọ́ ha fáwọn yẹn lé ṣùgbọ́n wọ́n ilé yẹn ọ̀dà púpọ̀ jù tó ti ń sìn ọ̀dà púpọ̀ jù kí yẹn sẹ́ǹdì ẹ̀rẹ̀ yẹn sáwọn yẹn tó ti ọ̀dà púpọ̀ jù ọlọ́run àná pẹ̀lú tẹ́lẹ̀ tó tẹ́lẹ̀ yẹn tí ó fi jáde pé yẹn sara kòrò díẹ̀ ọ̀rọ̀ bó ti yẹ. Ọtí yẹ wọ́n ní àwọn tó lọ sí hajj sọ́dà kan ṣàyẹyẹ wọ́n lè pẹ́rẹ̀ àdìsí ẹ̀rẹ́ wà sọlọ́n bá ní kọ́rọ̀ wọn lọ́rùn ọ̀rọ̀ bó ti ń sìn ṣùgbọ́n kọ́ wá di òde kásọ̀ pé àwọ̀ jímọ̀ bẹ́ẹ̀ bá dé ní jímọ̀ kọ̀ọ̀la kéèyàn lọ o tó ti ń sìn ìyẹn dé níjọ́ àlàmísì ibi irú ọjọ́ àná kéèyàn lọ jímọ̀ lẹ́nu tọ́ba sọ wípé àti ìwọ jímọ̀ ọjọ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ tó nínú ìdákúdá táwọn àfáà dálẹ̀ nígbà tẹ̀ ṣe dáadáa fún ọmọ ọ̀kẹ́nu ẹ̀ nìyẹn ẹ̀yìn sì àdíyà ẹ̀yìn sẹ́kù wọ́n sì ń bẹ lọ́wọ́ àwọn tó láwọn pèpè ti súnà ọlọ́run bá jẹ́ wọn dídàkudà mọ́ yín lọ́wọ́ ọlọ́run kò sáà lọ́mọdé àmọ́ padà sí ikú tí wọ́n náà ní béèrè tó béèrè. òun ni ṣé ìpàdé sọ pé nínú kẹta àwọn àfa àlẹ Yorùbá dálẹ̀ inú ẹ̀ náà ní találà jiyàn wọ́n dálẹ̀ àdádálẹ̀ ṣùgbọ́n ẹran yẹn tẹ̀sí wa wọ́n wà nù hadith tó ti ṣe fàdí ṣùgbọ́n ní pé kéèyàn pẹ̀rẹ̀ tó mẹ́rin yẹn nìyí torí wọ́n láǹtọ̀ sọ́láńtọ́ bá dé nínú sáfàrò á máa pẹ̀rẹ̀ láti fi ṣèdúpẹ́ fọlọ́run ọ̀rọ̀ bọ́ ti yẹn sì fọlọ́run sọ̀rọ̀ di àgàgà ìyẹn tó wá lọ sí lọ́wọ́ kéèyàn pẹ̀rẹ̀ yẹn tó ṣùgbọ́n kéèyàn wá sọ dá iye àbáǹdì sábàkà náà ìyẹn wò tó nira rárá ìyẹn ti dáadáa tó fi láburú kẹ́yìn ẹ̀ kádẹ́sì má gbàgbé bí alhaji al-mabrur láwí hajj tá a ṣe dáadáa téèyàn ṣe tí òtún padà dín rẹ́dẹ̀rẹ́dẹ́ téèyàn bá ṣe jákujàku ó ti kó ní hajj mabrur ó ti di dákúdà nìyẹn tó ẹsẹ àlùjẹ́nìyàn ní retí ẹ̀jẹ̀ yẹn tó bá nìyẹn ti rí nìyẹn kọjá kéèyàn ó ṣe ayẹyẹ ẹ̀ta náà la Allahu a'lam àbí wọ jímọ̀ téèyàn bá ti di bọ́ jẹ́ àárọ̀ jímọ̀ náà lèyàn dé kéèyàn lọ lọ́sàn tó kéèyàn lọ jímọ̀. Alaikum salaam tó lọ sọ. Alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́kẹ̀ẹ́ ni pé ẹni tó dẹ́dẹ́ tí wọ́n rákà fẹ́ fún mi tí ó fi gbogbo ẹran ẹni gbogbo ẹran àgbà bí àpáta. Lókè wọ́n ní sẹ́ẹ̀rì wà ká dojú ẹ̀kọ́ kíbla fẹ́ sọ̀rí ìbàdàn la fẹ́. a lè sọ pé sọ́ọ́dì nígbà tó wà ṣùgbọ́n kéèyàn má ta àmẹ́rẹ́ rẹ̀ kéèyàn má mọ̀ mọ̀ ẹ̀ tó jẹ́ mùsùlùmí ní ìsìnkú sí bísí láì tó fi pẹ́rẹ́ tó bá yẹ kó gbàgbé àníjẹ kẹta fẹ́ sí lórí ẹ̀ ṣùgbọ́n kẹta àmẹ́rẹ́ rẹ̀ kọ̀ọ̀kẹ́ tí ṣe bísí láì àníjẹ. àwọn akọ́jọ́ mọ̀ yàrá kan ní ṣe mọ̀mọ̀ náà ní ṣe. sọ lẹ́yìn náà ni pé ọ̀pẹ ajé yẹn lọ pẹrẹ sí láàbọ̀ èèyàn ọ̀rọ̀ bẹ̀ tí yẹn ló làpàtà èèyàn lè lò èèyàn lè léyìn èèyàn lè kánná ọ̀bẹ nìyẹn gbọ́dọ̀ gbogbo tí yẹn bá lọ gbọ́dọ̀ jẹ́ nǹkan tó kù sómsóm pé pé tí yẹn bá fi gé nǹkan báyìí ìrọ̀rùn ní ọ̀jẹ̀ ẹ̀jẹ̀ ò sì jáde. Wa alaikum salaam. Rí agbọ́dọ̀ ṣọ́ra káfíńsà sí. èmi tẹ́mi kẹ́wò ni pé kí yẹn wá sí bóòlù lẹ́nu yẹn ti ń gbẹ́sẹ̀ rìn ẹ̀gbẹ́ ọ̀rọ̀ tó kọ́ọ̀lù kó bẹ̀rù ọlọ́run ọba sùhánà torí a máa ṣe bẹ́ẹ̀ ó dàbí pa ti fẹ́ lọ sí ilẹ̀kùn àjẹrẹ ẹ̀gbẹ́ nìyẹn fi àpò gbọ́dọ̀ jẹ́ yóò sì já sí pé nǹkan tó jẹ́ halal àti sọ́ọ́ di kíni o àti sọ́ọ́ di haram yẹn ìyẹn dẹ̀ sì máa léwu
ṣe wọ́n pé ìbádà nìyẹn pẹ̀lú pé bóyá ẹgbọ́rọ̀ sẹ́nìkẹ́lẹ́ wọn ìyẹn ń bẹ lọ́dọ̀ àwọn ọmọ oníjẹ̀gbìn yẹn o sọ ọbẹ̀ ata tó bá ti jẹ́ lẹ́rìn wọn nígbà ọgbọ̀n àwọn ọmọ bí kèfèrí ló dùn bí irú àwa kèfèrí àbọ̀dí kẹ́tì lọ́dọ̀ tiwọn mọ̀rọ̀ bó ti rẹ̀ tó nìyẹn ti gbọ́dọ̀ ṣe sùúrù tábí tí wàá lọ ṣe tàṣàbù lórí ìdájọ́ yẹn pé ẹni rẹ̀ gbé báwọn tí wọ́n máa ń gbó bọ́ọ̀lẹ̀ tí wọ́n kéwé lé lórí ni tí wọ́n kéwé kínní ọ̀ lè ṣe tàmím títí yẹn ó fi wádìí tí yẹn bá ti wá wádìí bóyá oníṣúbà nígbà yẹn lè yẹn ó béèrè pé tó ẹsẹ̀ ọbẹ̀ wàrà ẹsẹ̀ ọbẹ̀ ẹja ẹgbẹ́ mi mẹ́ja sí àmàlà tẹ́fẹ́ gbé wa mọ̀rọ̀ bá nìyẹn ti rẹ̀ mọ́kàn kẹta wó sùn pé ẹ̀fẹ́ rẹ̀ gbẹ́ ni àwọn tó máa ń kó bọ́ọ̀lẹ̀ tí wọ́n kéwé lé lórí ni ìwọ ni o ìtòrí bẹ́ẹ̀ kí yẹn ṣe sùúrù. Aleykum salaam tó lọ ká sí. Arìnrìn-àjò ọjọ́ imam wọ́n wá fẹ́ ṣe jọ́mọ̀ tọ́ba ti kẹ́ráka méjì dáyọ̀ sálámọ̀ tọ́ba ti sálámọ̀ àwọn òkè méjì tiwa òun ó sì fi méjì míì sí wallahu a'lam. Aleykum salaam tó lọ ká sí. Aláìkó ṣe sùúrù ni nígbà tó ọmọ ìyá yẹn nu Islam bá ṣàbòsí fún yẹn sí yẹn lóhùn ń bínú èyí dè sọ ọmọ ìyá tó wá ṣàbòsí fún sí yẹn ń pa ní. ẹ̀rẹ́ nìkan lọ bọ́ kẹ́ńtà àwọn àdáṣíṣà Sheikh mọ̀sábọ̀ adédò àti dọ̀kọ̀tọ̀ àwọn kẹ́kẹ́ ní wínú kótóbà wọ́n ní ẹnìkan wá bá wọn níbi òkúta wà yí òkú sọmọ ìyá tó lè ní ìgbìrà lọ́wọ́ lọ́dọ̀ tó máa ṣe fún wọn. wọn làwọn ní káyì má sí bẹ́ẹ̀ ó ní wọ́n ti jàǹbá òun púpọ̀ jù ní. bí kí wọ́n yáwó àwọn ayámásán ẹ̀ mọ̀ fẹ́ pọ̀ ẹ̀yìn ayámásán mọ ọdọ bá ọ̀kan náà ọmọ ìyá wa gbọdọ̀ afẹ́ yáwó iṣẹ́ ọlọ́run dé lórí ustaz 30, 40, 50, 60 kẹrin ni ìparí oṣù ọdọọdún òun ò gbúrò mọ́ ọlẹ́lómi lè wá kọ́ sọ pé ọmọ òun fẹ́ kú ẹlòmí lè wá kó níyàwó òun rọbí wọn wá òfojú ní rójú sáà ni wọ́n sì ní kó òun yẹ báyìí wá lọ sí tù ìparí oṣù òun bọ̀ la ilaha illallah kódà òun ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ ọpọ́njú kẹ̀kẹ́ pé kò sí ohun tó lè wí bó wí ogún kan ọgbọ̀n ẹni pọ́ ní kẹ̀kọ́ ẹ̀yìn ọ̀parọ́ burúkú yìí. so àfáà wa ń sọ yí pé tó nígbà tó mọ ọ̀yá rẹ tó jàǹbá rẹ sọmọ pé nìyẹn tiẹ̀ wá mẹ́rin tá a lè bá sọ̀rọ̀ tọ́ba ajẹ́jẹ́ mi ti ń kọ́ àbí sọlú kí la fẹ́ fún sọlú. alẹ́ ti kẹ́ jàǹbá ò lè fẹ́ sọ pé sọlú ṣe àbí solo láti wí jàǹbá ò lè sọ pé solo ṣe. ẹ lè sọ pé sọlú ṣe àbí sọlú ṣe jàǹbá kẹ̀kẹ́. òun kì í ní gbọ́ kẹ̀kẹ́ àyà ló sọ ẹ wo ṣé torí owó tí wọ́n á fẹ́ jẹ ẹ ti fẹ́ máa ṣe pé òbí kéwúlẹ̀ tí fi ń sọ̀rọ̀ ni ẹ fẹ́ máa ṣe pé. èyàn ó sì sùúrù ọ̀rọ̀ bó ti yé sì èyàn ó sì sùúrù èyàn ó sì fi sun àwọn èèyàn fún ọba sọ̀rọ̀ ọlọ́run ó jẹ́ ó lè lò ó lè padà náà bò. àwọn sábà tí wọn dáadáa tó bá sálámù èèyàn ní dáhùn wọn dàbí irú kílé kọ rẹ ọmọdé àbá sálámù sí yẹn ẹ káàbọ̀ lówì ẹ rọra ẹ káàbọ̀ má wí sáà sí o ọmọ gbọ́dọ̀ pé sáà àpọ́nlé ni fún tẹ́tí mọ̀pá àpọ́nlé ni ẹ káàbọ̀ ẹ rè wá o ẹ rọra ẹ tàdé ẹ pàtàrọ̀ ọ̀gá ẹ̀ gbọ́ngbọ́n náà bẹ́ẹ̀ ni mo gbọ́ fẹ́ sáà mo gbàdé ìgbà ìsìlámù yìí náà ni ẹ yóò máa tijú mọ́ ẹ̀yin ọmọ fẹ́ẹ̀ sí lórí ìlànà ẹ̀sìn ni ọ̀ bẹ́ẹ̀ yẹn ọ̀sẹ̀ nìyẹn gbé yẹn bá ti mọ̀. ẹ̀yọ́ ti sọ láti rẹ̀ ńlé wọ́n lé tí wọ́n náà àtẹ̀sẹ̀dọ̀ àná masjid àwọn masjid kódà mo rí kan náà àwọn ọmọ ìyá tó lóun kẹ́ mọ́sálásí kẹ́mu tó ń rí èèmọ̀ ni ọlọ́ọ̀hì mọ́sálásí wọn ìgbà wọn ń pèrún wọ́n wí àṣàdùn àná mínísítà gílámà mọ́sílẹ̀sì kí ló wá fẹ́ máa lọ sí bẹ́ẹ̀
ọjọ́ wá bí tó ti kírun ẹ̀. nígbà ọba wa níbi tó kírun wọn ní kí ẹ lọ kírun níbi ilé òkà kẹrin ìgbà ẹ̀dá pa ẹ̀sìn fún mi wọn ní kí ló nígbà tí wàá níbi tí ń kírun ń kí níbi òkà kẹrin nígbà yìí àìrọ́ ní ẹ̀ wá bí tó ti kírun rẹ̀ kó kí ọlọ́wọ́ ọgbà.